ẹ ká kọ́lé ọ̀rọ̀ wa ìdúpẹ́ àti ìjínigbé máa fi àjínigbé báwo ẹ já farabalẹ̀ á gbọ́ wíwìn ìlálẹ̀ yìí wọn ò pé a máa ní abnormal viewers anyway máa ní abnormal viewers àwọn kan àtọ́fẹ́ gbọ́ tó ṣẹlẹ̀ ẹ dẹ̀ máa gbọ́ ẹ máa gbọ́ ó kàn pé ohun tí ẹ̀ ń dùn mọ́ yín ẹ máa gbọ́ ohun tí ò ní dùn mọ́ yín ẹ máa gbọ́ àmì àdẹ̀ gbọ́ tó dùn mọ́ wọn in fact mo Yorùbá ní àwọn òṣèré ló kọ́ ní gan bó ló ti kọ́ ó ní ènìyàn láṣọ mi ènìyàn láṣọ mi ó ṣàkóbá kan mi yàn rántí dáadáa mo ṣe mọ̀ pé mo léèyàn alhamdulilayi mo mọ̀ tẹ́yàn náà o mi kàn púpọ̀ tó bá yẹn ni o alhamdulilayi náà ti laná wọ́n mú ìgbà fà ṣé ẹnìkan lọ́wọ́ akọ́ mú ni mo ní ẹ̀mí nìkan ni wọ́n láti mú ìyàwó létò yìí àwọn tó wá dúró láti day one ó ní mo dáhùn ilé mọ̀ mo dáhùn ilé mọ̀ ẹ lọ́lẹ́ mọ̀ ni wọ́n ní lọ lé àwa lè yan àwọn ẹlẹ́ntì èrò àwọn ẹlẹ́ntì èrò àwa ní membership a ní membership a dẹ̀ láwọn olólùfẹ́ tó yapa láwọn tiẹ̀ ló kàn á ẹ bá ṣe program yẹn dáadáa now màá kọ́ fi ìdúpẹ́ ṣáájú nítorí a bọ́ sínú ọ̀rọ̀ dó wọn fẹ́ sáǹdì note of warning fún àwọn tí Jamiu Adégún tí ẹnu wọn máa ń kàn jábọ́ ihun tẹ́ẹ̀rẹ́ báyìí ṣùfù dánwò ó ti dógún o ẹ tó bá bí dà ó kàn sọ̀rọ̀ ní sọkúsọ ó lè dákọ mi ọlọ́run bó àgbàlẹ́ta ọdún ọlọ́pàá bọ́ mi ò fẹ́ máa kọ́ number 1 to 20 àforíjì màá kọ́ sáǹdì note of warning ṣáájú fídíò tó ṣe yìí o lọ rí búùkẹ́ lọ rí tíráàtì ẹ̀pọ̀ òṣì sọ ni màá fún ẹ ní 7 days lẹ́yìn 7 days wàá gba invitation letter látọ̀dọ̀ ọlọ́pàá ó lè gbé mi àti ẹgbẹ́ kóòtù ihun táwọn èmi ní kí n sọ fún yín mò ń sọ o ṣé àwọn pé a ní Nigeria Muslim diaspora justice for woman ẹ̀tọ́ ní sọ ni mò ń sọ yìí ibi táàdé tí máa bẹ̀rẹ̀ ẹ bá ń gbà fún àìwọlé ibi táà ti bẹ̀rẹ̀ rèé ibi táà ti bẹ̀rẹ̀ rèé ẹni tó sọ̀rọ̀ tó gbà sórí social media tó bá fòye gbé gbogbo ohun tí ń bá ń sọ ọ̀rọ̀ rẹ̀ òní nídìí síbi pé ẹ lọ fọlọ́pàá mú un wá so Alhaji Jamiu Adégún wà yìí tó báyà tó bá dé. ẹni pé àfáàrí láyà gan ó gbé fọ́tò mi méjì síwájú ó wá dákọ̀ ní Jamiu Adégún wà ṣe kó láyà gan èmi ẹ bá yàn ọjà bọ́ kí tó máa kọ́ ọlọ́pàá tí mo ti forí jì 2021 wà forí jì 1 kí ni tó máa kọ́ àwọn tá a forí jì máa kọ́ wọ́ọ̀nù yín náà pé ẹ lọ ṣe ní bó ṣe wà ihun tẹ́ ẹ̀ bá mọ̀ ń pa ẹ̀ má dá sí i. má gbẹnu sí rárá. má gbẹnu sí ó léwu tó mọ̀ kàn wípé báwo ni Islam ṣe ń lọ yìí òun ló ń kóyà á jẹ ní bọ̀ lọ́wọ́ yìí bó bá ṣe gbà la ṣe máa ṣe. o ẹ gbọ́ mi yé ẹ ti Islam sẹ́gbẹ́ kan. lákòó alẹ́kọ̀ọ́ lásẹ̀tì ọpọlọ wa tó bá sọ̀rọ̀ kókó wo ìpìlẹ̀ tó fẹ́ sọ náà ṣé o bá làákà ìmúṣá kí ni tèmi nínú tó wà lẹ́yìn ìwádìí wo ni mo ṣe lórí ọ̀rọ̀ yìí kí n tó bẹ̀rù sí ṣọ́ sọ bá àfáà yìí pé ọ̀rọ̀ tí mò ń sọ lọ́ fi fọlọ́pàá mi ni ọ̀rọ̀ fídíò pọ̀ gan mo kàn kọ́ọ̀tì díẹ̀ ni o èyí tí mo ní nìkan gan mi ò ní pílẹ̀ ẹ ti wò ó máa pílẹ̀ lọ. Alhaji Jamiu Adégún wà yìí tó báyà tó bá dé yóò kẹ́kọ̀ọ́ ṣẹgbọ́n mi ò ní lọ́rẹ̀ mi ò ní lọ́ta. bóyá tó bá dé yóò kẹ́kọ̀ọ́ lórí kíni kí ló mọ̀ tó ṣẹlẹ̀ èèyàn àlẹ́jì pé mo ní mọ̀lá tó wà bíyà tí mi ò mọ̀ ń pa ẹ̀ rárá láti ibẹ̀ dúpin ni wọ́n sọ tó mọ̀ ń pa ẹ̀ ẹ̀kọ́ lórí kíni náà ẹ̀kọ́ lórí kíni òye wa o kẹ́kọ̀ọ́ lórí kíni lórí òótọ́ tí mo mọ̀ tí mo sọ tóòdè bí àfa àkọ́dá tó lè dìbọ́ǹkì ọ̀rọ̀ mi mo tún sọ gbogbo tí n bá sọ wọn bí àfa àkàn náà dá tó lè dìbọ́ǹkì ọ̀rọ̀ mi jájájá wọn bí ibẹ̀ ní kò rí bẹ́ẹ̀ mẹ́rin wá Jésù ò ní wá mọ́ ẹ bọ́ ta nà tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀
ànábì ò fáwọn ọmọdún mẹ́fà ẹni kò rí bẹ́ẹ̀ ẹni ẹni tí ń jáde náà kírísítẹ̀ kan lọ sára ẹni kò rí bẹ́ẹ̀. oko rọ́jímù. kéèyàn ṣe sì ná kó níyàwó ńlé wọ́n lẹ̀ lóko ìrọ́ níwájú ẹni kò rí bẹ́ẹ̀ náà ẹjọ́ kí ló wá tún kù. àdìgbà táwọn bí yàn kì í ṣe Abubakar fẹ́ẹ̀kì lóhun mo tuntun sọ Umaru fẹ́ẹ̀kì ni Usmanu fẹ́ẹ̀kì ni Ali ní authentic khalifa táwọn bí yàn èmi ò gba Abubakar ní àlífà o nígbà àkọ́kọ́. mi ò dẹ̀gbọ́n wò lálífà mi ò ti ẹ̀gbọ́n mẹ́tẹ̀ẹ̀ta rárá they are not likely guided kí ló tó pọ̀ fún wa ní ìgbà kékeré the guided khalifa they are not guided politics náà lò fún Ali ó dẹ̀ kílíà mi ò tí ì bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ mo ò tí ì bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ lẹ́yìn ẹ̀rọ kó bá rẹ kú lórí o gbogbo tí mo sì ń sọ dọ̀la ní mo sọ pé mo sì ń sọ di ọ̀la náà. àmọ́ ńgbà tó ti ń tọrọ tí ń lọ bó ti ń lọ yìí alẹ́ sọ́ọ̀sì mọ̀ nígbà tó ti bọ́ sórí afẹ́fẹ́ Jamiu Adégúnwà yìí bóyá tó bá dé yóò kẹ́kọ̀ọ́ torí iṣẹ́ tó gbé dání tó jogún lọ́dọ̀ Alhaji Abdul-Lateef Adébọ̀wálé comparative. ẹgbẹ́ àpọ̀ọ̀sẹ̀ in tí ó yá bá ipò yìí tó yẹ lọ in tí òkan ló ń dá sí fídíò tó ṣe pọ̀ méjì ìgan ló ṣe méjèèjì yẹn mo fún ẹ 7 days ní o threatening ẹ o tó o bá ṣe retraction wà láàyè mo fọlọ́ búra wà á gba ìtàdọ̀ ọlọ́pàá. àmọ́lé ẹ̀ àdèmọ́nú ẹ̀. you be served wọ́n wá sọ tó kàn ẹ́ nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn infantry tó ní láti gbé fọ́tò mi láti máa sí ohun tí ò kàn ẹ́ wọ́n lọ gbẹ́mi sí àbí kò sí wàhálà gbẹ́mi sí náà àjọpàdé kóòtù tí ò le kò lè rárá ọlọ́ngbọ́ tí wọ́n tó máa jẹ́ kí everybody wà set nìyẹn let's continue yín tí ìfẹ́ ṣe tẹ́lẹ̀ nìyẹn pé muslim to muslim wọ́n pé muslim to non muslim ló wà nílẹ̀ ẹ̀ pé muslim wà non muslim wà. náà wo kí ni bẹ nínú bíbélì sọ́wọ́ àánú Al-Qur'an. now mi ò jogún lọ́dọ̀ Adébọ̀wálé máa ń tẹnu mọ́ àwọn kan fẹ́ kú lórí ẹ̀ apàdé lágbo wáàsí ni èmi ti ṣe wáàsí inú mọ́tò láti 1991 ni ẹ bá mọ̀tàn kó lọ sáà ní Ìjàyè ní Láwánsì apàdé lórí iṣẹ́ ni èmi kò fira mi ṣe deputy fún ni. Allahu Akbar. ẹnìkan wà láyé bàbá Ìjẹ̀ṣà ó wà láyé Ìjàyè ẹni jẹ́ ìsìn tí mo sọ yóò wà láyé dìsìn. èmi mo sọ mi deputy fún ara mi ọ̀gá lè mi gan láàyè ara mi nítorí Adébọ̀wálé tó mi gbáṣẹ́ ó tó bá lọ́ọ̀gá mi gangan ẹni tí mo gbáṣẹ́ lọ́wọ́ ẹ̀kún lọ́wọ́ jẹ ni Evangelist Abdullahi kún lọ́wọ́ jẹ lọ́ọ̀gá mi gangan Adébọ̀wálé kọ́ apàdé lójú iṣẹ́ ni bẹ́ẹ̀ bá nígbà wàhálà tí nìyẹn ó tún náà sọ. náà tàlọ́mọ̀ tó ń bẹ nínú Al-Qur'an sọ́ba àmú pẹ̀lú tí ń bẹ nínú bíbélì ìjẹ́ bíbélì Old Testament iná ni ó yẹ ká kí wọ́n máa lò ní àbílíù wọ́n wá ń gbé kíní yẹn síra wọn pé tọ́ ẹ wo Ànábì Ìsá ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ ń bí wà nínú Al-Qur'an ni ìtì àti Alhaji Lateef Adébọ̀wálé ọlọ́run kókẹ́ ihun tí ń ṣe nìyẹn tí Jamiu ń jọmọṣẹ́ rẹ̀ ń jọ náà èmi nílẹ̀ tó sí ní àyínà ní 1990 kí Abdul Lateef tó ṣe irú àfáà yìí sì wàhálà ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ ẹ̀gbọ́n ni máa jẹ́ fún ẹ̀gbọ́n ṣé o máa wùdú jẹ́jọ́ ọmọdé 54 years nínú iṣẹ́ ìmọ̀ ni ọmọ mélòó ni ẹ 54 years ọmọ ọdún mélòó ni ẹ náà kò fẹ́ mọ̀ níbi àti oṣù ẹgbẹ́ o tún rí i pé Ọlọ́run kò fún mi ní stature tó dáa alhamdulillah ẹ̀rí mo ṣe rí àwọn kan nínú ẹ̀jọ̀ ṣe tó ń jẹ̀wà máa rí báyìí ẹwà á tún máa fẹ́ ẹ tó jẹ̀wà gan ó rọ́jò mi gan lọ àbí láìláìlọ́lá náà dáwà darí náà ni kádàrá Ọlọ́run dé Jamiu wá gbaṣẹ́ àròyé ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ o Jamiu wá ń ṣiṣẹ́ yẹn lọ ó dẹ̀ ń gbà yìí àwọn ọmọ ibi tó ti kan àdánwò kóun náà lóun fẹ́ dá sọ̀rọ̀ ṣẹ̀ríà kò fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀sìn ló ń dá sọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí ó bá sọ̀rọ̀ ẹ̀sìn yóò kọ́ ni ẹni tó fọdún 4 kéwú ń bẹ ẹni tó fọdún 8 kéwú ń bẹ tí máa dùn wọ́n nìyẹn ọdún kéwú ń bẹ ìyẹn ló dé ẹ̀pọ̀s yín tí máa dùn wọ́n nìyẹn máa sọ fún yín kéwú èdè ni kámẹ́rà ti kú náà mẹ́wọ̀n plug ẹ̀ èdè ni kéwú èdè bá a ṣe lọ́wọ́ ká English ní school òun rẹ̀ náà ẹ̀yìn iṣẹ́ ìjẹ́ òun kọ́ rẹ̀ ẹ̀yọ́kù òyìn àbíkọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ló ti kú ìrọ̀ ibẹ̀ náà ló wà náà mo lọ ní pé wọn àtàlọ́mọ̀ àjọ àbíkọ́ ni náà mo lọ ní pé èdè ni kéwú èdè ṣàlàyé níwọ̀n bá sókè lórí fídíò bá a ṣe kọ́ English ẹ̀pọ̀ sẹ̀ náà Jamiu Adégúnwà bá a ṣe kọ́ English ní school
kí ló ń ṣe ní àìfà ọ̀dà rẹ̀ lójú. bá a ṣe ń kọ́ English ní school bá a ń kọ́ Yorùbá bẹ́ẹ̀ náà ní kéwú ìṣòro mẹ́. gbogbo tẹ̀lé ní kéwú kà ló ti ní translation tẹ́lẹ̀ náà ìtọ́jú bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ọgbọ́n làwọn kiri ló ń kà fún èèyàn ara ẹlẹ́bọ táwọn lọ́lẹ́ kékeré rí ṣe fún wọn náà mo bèrè ní o kí ilẹ̀ rí ṣe fáwọn yẹn ihun tó lọ ń gùn mi Ọlọ́run ò bùn yìí bẹ́ẹ̀ ni o. wàláhì tàláhì máa sọ fún yín ihun tí n bá tú mi ì tí ra fún àtúmọ̀ ní kò rí bẹ́ẹ̀ ìṣòro mẹ́. mo tún challenge yín ìtẹ́ bá tú àfọ́ àmọ́ ní kò rí bẹ́ẹ̀ wọn ò bí kú wọn ò tí ì bí màá tún kọ́ ẹ̀sọ̀ pọlọ yín lórí ẹ̀yìn ọlọ́run bá ló ń pin. ẹ̀gẹ́ ìbọn iye yín wọ́n dẹ̀ lẹ́ẹ̀ tí mọ̀ mí o ẹ̀dẹ̀ máa mọ̀ mí bọ̀ tó o bá sí nínú àwọn ẹni Ọlọ́run lè mọ̀ mí láéláé wà láwọn lè mọ̀ mí láéláé wà láwọn lè mọ̀ wọ́n á máa ṣubú lọ bẹ́ẹ̀ ni ó fi wọ sàárè náà tẹ̀síwájú. fídíò tí ó ṣe lẹ́ẹ̀kejì rẹ̀ fídíò kan tí mo ṣe ní àná Jamiu Adégúnwà ó ti bà nǹkan jẹ́ púpọ̀. ṣẹgbọ́n àádọ́dọ̀ ọlọ́pàá á nẹ́ẹ̀rí tí mo bàjẹ́ wá tí mo bàjẹ́ yẹn ọlọ́pàá ṣàlàyé ẹ̀ ó bá àbúrò rà ó bá wọn sọ ẹ̀wà sọ sọ́ni sọ àbánú fámìlì ẹ̀ àníṣe rí tẹ̀ bá tí ìkẹ́kọ̀ọ́ orúkọ ni ẹ̀ máa gbà lẹ́nu yín Yusufu ti gba tiẹ̀ lẹ́nu yín wọ̀n bí ikú ẹ̀sùn tí ò dá ń pa ẹ̀ pàdé zone 11 ibi jẹ́ ìpàdé èmi mi ní sọ ẹ̀sùn méjì ló wà lẹ́kọ̀ọ́ 2 àtàlágbọ̀n náà fa ọ̀dà rẹ̀ lójú ó fi rẹ̀ lọ́kàn balẹ̀ wípé ẹni bá báwọn bẹ̀bẹ̀ bákan ní ó rí fún ẹni bá báwọn pẹ̀tù sí Alhaji Yusuf Adépọ̀jù nínú báyìí ní ó rí fún àáwù. ẹni bá bẹ̀ yóò àdébọ̀jù ọmọ ẹ̀bí àwọn onídàá fótó ọ̀tí ọ̀tí onídàá fótó ọ̀tí ọ̀tí lóòótọ́ o ṣọkùnrin ni o àbòsí. ṣọkùnrin ni o Yusufu ṣe pé ṣọmọdé nìkan bá ní o bá bẹ̀ Yusuf àbí àkùnrin sórí rẹ̀ kò ní ṣe lóòótọ́ kò lè tó báwọn ẹnìkan kan ò ní ó lè jù bẹ́ẹ̀ lọ ẹnìkan kan mo sáà wò pé kí ló ó táwọn tún èèyàn sọ ẹgbẹ́ kò ó fẹ́ 7 days o kó lọ retract ẹ̀ or else apá ní court now mo tún tún ọ̀rọ̀ yẹn sọ gbogbo ẹnikẹ́ni tó bá lọ bẹ̀ Yusuf on my behalf oníṣoríire ṣé kèsì yẹn a máa ṣe òun náà ti ṣe tẹ̀síwájú ẹ̀tẹ̀ tẹ̀síwájú. èmi ò tẹ́ ní ìṣẹ̀lẹ̀ ṣàkóso tó kàn mí èmi lèmi sọ yìí ẹ bá bẹ̀ sọ Adépọ̀jù torí mi ò ní jèrè ẹjọ́ máa lọ bẹ́ẹ̀ because òdodo gbọdọ̀ lékè èmi kọjá ẹni tí bẹ̀rẹ̀ ta ni ẹgbẹ́ jẹ́ tí ìwọ ní ọ̀rọ̀ ẹjọ́ kọ́ kí àwọn èèyàn mi ná aláàkọ́ mo kí ìyá mi wíjì dat Àdùnní aya Adégúnwà ó ká ẹ̀gbọ́n mi látòrí Àtóyìn Dáre Yàbáyọ̀ Àmúyísì àti gbọ́ àbúrò mi náà ìyá àgbà àti kíá ó dúró tán oúnjẹ àárọ̀ ẹ̀kíndé jẹun ọ̀sán náà tẹ́lẹ̀ náà ẹ̀ sí stúdíò lọ́hùn yẹn oúnjẹ àárọ̀ oúnjẹ alẹ́ ó ń lọ tí má dẹ̀ fẹ́ ni tí má fẹ́ ẹja àárọ̀ kódà árífù àfáà jẹgẹdẹ wọ́n lè gbé ẹja àárọ̀ wọ́n sè pẹ̀lú kí lọ́sẹ̀ mọ́nà àmàlà kọ́ni àbí sẹ̀mú. tó tún dáná wá táwọn kọ́nà lóṣogbo tó ń fetí jẹ pé mi ò lé wá o ẹgbẹ́ òṣogbo lèmi ń gbé ẹ̀rù ń bà mí àwọn tó gbọ́ bẹ̀rẹ̀ Ọlọ́run ni nà ó wọ́n ṣe ń bẹ̀rẹ̀ èèyàn lásán mo kí o bá àwọn yẹn wọ́n kí àwọn fellow stars ẹ ṣeun. alhamdulilayi abilala mo dúpẹ́ lọ́wọ́ yín gan o alhamdulilayi. ojú òní tì í àmín. ẹ ní nànà dànù iná ẹ kéré kò délé iná ò ní tán owó yín. gbogbo táwọn diaspora náà ṣe support ní gbogbo period yẹn mo kí gbogbo yín iná ò ní tán owó yín. mo kí látòrí ààrẹ àfikẹ́bí àṣàfà mo kí ajá ìwé smith taudin mo kí global chairman mo kí àwọn alájọ àwọn Bankole secretary nìyẹn mo kí Ajíbákàrè mo kí Kudusi méje mo kí abọ̀ lọ́rẹ́ Ridwan afáwa mo kí ṣe sọdíkì mo kí alájọ lálẹ́ mi mo kí ajá ọmọlára ajá Basira ajì cousin ajì Bódìjà ajì Adéyẹmí rè kí ajá Abdulwasi mo kí gbogbo wa jazakumullahu khair ẹ kú àdó tì mí mo mọ lóore o wàhálà mo mọ lóore gan mo lóore gan gidi ni o wọ́n tó bàbá mi lé la Mudiru Morikas kọba Sheikh alimu ladamani lórí àdámọ́lá ayé àtẹ́wò. bàbá jazakumullahu khairan èmi lọ pèmí bọ̀ jábì ìpolówó dé dúró àwọn náà dúró àwọn náà ṣe Allahu akbar kabira alhamdulilayi alhamdulilayi. mo dúpẹ́ o dúpẹ́ ọlọ́jà nígbà bàbá àmín. mọ́tà sọ ní dáwọ̀ láíláí kò dáwọ̀ lánàá lẹ́yìn náà kò dà kò ní dà lọ́la Allahumma mo jábà ìṣẹ́ nọ́ta ẹ̀kọ́ àdúrótì jazakumullahu khairan wọ́n kí
mo kí ọ̀kan lọ́mọ ẹ̀míà ẹ̀míà òwe asman standing ìrákùnrin ọ̀kẹ́ rẹ̀ kan lọ́mọ ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ ètò kù mo kí àlífà sọmọ́lájí mo kí agulẹ̀ ìṣòwò mi ò ráyè àwọn fídíò yẹn tí mo bí sí gan wọ́n pa fóònù ẹ̀jẹ̀ sí mo rí sẹ́yìn barak láti ìlú ẹ̀pẹ́ ìrákùnrin ọ̀kẹ́ rẹ̀ ẹ ṣeun wọ́n ra fídíò tó náà ṣe gan àwọn kan ròyìn ròyìn wọ́n rà mí sí láyé wò dísì tó láti jẹ́ tí mo ti dé mi ò tí ì sọ wákàtí márùn iṣẹ́ ni o mo bá ṣẹ́ ńlẹ̀ ní rẹpẹtẹ mi ò sùn dágbó méjì òru yọmọdé ọlọ́run jẹ́ kàlàfíà wà náà ni aláì ìjọ kejì aago méjì àárọ̀ mo ti bẹ̀rẹ̀ bọ́ o tómi ò sí omi ò ní sí kẹ̀kẹ́ lẹ́sẹ̀ rẹ́yà ẹ̀rọ pọ́ǹpù wa gbàgbàgbà aṣẹ́dàgbà mẹ́rin rọ̀lẹ́ àdúgbò fọlọ́ mo kí bàbá wa Sheikh Berende láti ìlú Ìlọrin kódà ó tún rán lọ́yà wá tó rán lọ́yà wá ní Monday ní àìkọ̀tù yẹn wọ́n rán lọ́yà wá aláàtọ̀ tó fún wọn rẹ̀ tó márùn kíní kan supported by with me mo ní iye èmi náà èmi nìkan tán mo kí barisa Abdulaziz èmi nìkan tán ẹ ṣeun o ìyá ọmọ kẹrẹ báwo ló kí bàbá mi àgbà ní àgbà ó pè di message wọn lọ́tọ́ wọn lọ wọ́n á pè wọ́n àgbà wọ́n ní miss call yìí wọ́n ní àwọn wọ́n rí pé táwọn oníṣẹ́ ike social media yìí ohun tó dàbí ọmọ olóòtú ni o a lè ṣì wá ń bẹ̀ àwọn ànígbẹ́ náà bá lè ti gbà 60 kí yẹ káwọn ọmọ wọn ní à ọlọ́run ṣe ń gbé àkóso ìyàtọ̀ ọ̀kẹ́rẹ̀ ẹ ṣeun ẹ̀wọ̀n mo kí agbẹ́sìn ọ̀rẹ́ pàtàkì ọgbọ́n lójú dúdú ó jáwé sìgá ẹ̀kọ́ àdótì ìyàtọ̀ ọ̀kẹ́rẹ̀ bákan náà mo kí ọrùn jámù ẹ̀wọ̀n mi nìyẹn mo kí ọgbẹ́ bẹ́ẹ̀ sọ́wọ́tò láàkì látòkè délẹ̀ láti àbá Mushin everybody afáàtàyé jẹun àlùpẹ́jú Ọjọ́ta Ajégúnlẹ̀ everybody welfare security baba chifu torí ọjọ́ mú wa pọ̀ ni àjọ lọ Ìbàdàn ni ọjọ́ kéwàá ni 7 days náà fi wọṣọ kan 13 days àfijọ́ wà pọ̀ àwọn èèyàn ní àfà ìlú èèyàn ní iná àwọn èèyàn máa lọ pé níwọ̀n lè lọ èmi mo wà ń bì ẹ̀rọ mo kí àfà àjọsìn arif ó ra àwọn ṣẹlẹ̀ lánàá ni wọ́n bá wáyé láti Òṣogbo ni àárọ̀ náà ṣẹlẹ̀ àárọ̀ yìí kó àdótì ìsọkùnrin ọ̀kẹ́rẹ̀ ẹ ṣeun báwọn máa kí ọ̀rẹ́ gbàlákì tó ti jẹ́ àná mi àpàtà Tìjání ìsọkùnrin ọ̀kẹ́rẹ̀ tíje ẹ kó àdótì ìjẹ má dààmú o láìláìlọ́lá dààmú yẹn pọ̀ lọ́bọ̀ alihamdulilayi ìsọkùnrin ọ̀kẹ́rẹ̀ ilẹ̀ ọ̀rẹ́ àgbèwà ṣàlọ́ fọlá sọ wọ́n lára jí ìsáàkà yọ́nà àti aláìpẹ̀lá àti akéwkéwé gbogbo loyalist group mo kí gbogbo yín wá bá mo wá kí association of Islamic comparative analysis international mo jẹ́ àfáwà iṣẹ́ olójúwọ́ mo jẹ́ àfáwà iṣẹ́ olójúwọ́ látàlọ́kùtà àwọn náà kọ́ ń lọ́bọ̀ ní ìzákùnlá ọ̀kẹ́rẹ̀ mo rò pé ìyẹn dúró bẹ́ẹ̀ wọ́n tún yàtọ̀ ìsẹ́ẹ̀tì ìyẹn ló bí ìjínigbé mo ti kúrò bí ìdúpẹ́ ibi ìjínigbé ni mo ń lọ ní ìsìn ṣé mọ̀ wọ́n kàn gbé fídíò náà bá mi ni pé afá Jamiu ṣé orí tí àyè sọ ń pa mi gbogbo ọgbà sọlọ́mù mọ́kí o látòrí IG dórí BSP Bọ́lájí dórí Yusuf Ọlálékan Babalámọ́ra àwọn èèyàn mi nìyẹn lórí ọjọ́ ṣe fà àwọn náà máa kígbe yàn àwọn ògúngbè ẹ tẹ̀síwájú náà à ń bọ̀ wá bá wọn. wọ́n ń bọ̀ lórí ẹgbẹ́ nípa parí ìdúpẹ́ sí mo fẹ́ sọ fẹ́ kí àwọn èèyàn kan ni Babalámọ́ra ó ti yé wọn ó ti yẹ kí mo bá ti yé mo kí ọba àwọn sí àrò mo kí ikùn mọ́gbà kankan bẹ́ẹ̀ mo kí àwọn tààrọ̀ mo kí alẹ́ àwọn èèyàn mi nìyẹn
alẹ́ bàbá o alẹ́ bàbá o alẹ́ bàbá o ẹ kú àdó sí ẹ ṣeun gan ẹ ṣeun gan mo lè kí Aláàfin àbí Ọlọ́yọ̀ọ́ àwọn èèyàn mi nìyẹn mo lè kí Prince mo kí Òkòlò bàbá o Òkòlò zọlọ́mù yẹn sẹ́kọ̀ọ́ òun mi ni bẹ́ẹ̀ni ilé mi kejì nìyẹn alhamdulilayi tó bí wọ́n ṣe dáadáa sí mi gan ní tó káwọn kò máa ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ wọ́n jẹ́ ìgbọ́ ìrọ́lọ́ gbá o ẹgbẹ́ mo wà ní ṣó èmi ni mò ń sọ yìí kí ni wọ́n gbọ́dọ̀ ọlọ́pàá bẹ̀rẹ̀ rárá kí ni wọ́n ṣe pẹ̀lú kí bá bú wọn gbé ojú fẹ́ bú wọn sí they did excellently well ojú Sofia Mariam ya Samuel ya Adeji mo kí Kọ́lá àwọn gallant kí ní mo kú orí yẹn mo lè kí Ṣàmùsì dín ìbákan náà mo dẹ̀ kí kẹ́míkà tèmi nìyẹn ó ṣe dá sí ní gan gidi ni they did justice aláì gbogbo aláì wọn ní nílá for 1 second tó wọ́n pé ṣẹ́mọ̀ ẹgbẹ́ 2 weeks ni tí mi ṣe fídíò àwọn old video ni wọ́n ń jáde rẹpẹtẹ ilé àwọn ni àfáà yìí rèé ẹ má bínú sà ojú ìjọ ojú Jamiu Adégún èmi náà ni àfáà wa mo ní náà sọ pé mo kọ́ ló jẹ́ lẹ́gbẹ́ ojú yìí máa jẹ́ ìpadà akọ̀ fáwọn àwọn gbá mi ń gbé ilé àtúgbò fún àfáà wa ìpẹ̀lẹ́ sà àfáà wa Allahu Akbar ẹ jẹ́ àṣẹ dáadáa ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la. ṣe rí ìgbà mo wá tí mo jáde máa pé àwọn fídíò tí mo ṣe sẹ́yìn ó go viral burúkú wọ́n lè sí lọ fídíò pé afẹ́mi tó ń Jamiu Adégún àìsẹ̀ wọ́n mọ̀ tó ilé ìṣirò fún yìí. òkè ògbóyin òkè ògbóyin òkè gbogbo sí àrò tàárọ̀ àtàlẹ́ mo kí tẹ́wà àlàbá. wọ́n kàn gbé késẹ́ẹ̀tì yá késẹ́ẹ̀tì wá fún yìí. mo ń bọ̀ bẹ́ẹ̀ mo kí ògúnlé ògúnlé mo lè kí Abdulhakeem náà bá wà. àwọn èèyàn làwọn èèyàn ni wọ́n jọ káàpù tí wọ́n lókù èèyàn làwọn ìlànà ọ̀kadà mo kí ògúnlé ògúnlé ó yà tó ta lẹ́nu ló ta ó ta iṣẹ́ ìlú òrìkó ta iṣẹ́ ìyẹn iná Ògúngbè asalute sọ́nsà àwọn yẹn ta wọ́n ní pé ẹ̀yìn ṣe tilẹ̀ yìí o àmì náà sọ bẹ́ẹ̀ ìkólẹ́sí onígbàjọ fún yín. May it please my lord, my name is Ọládayọ̀ Ògúngbè. May lord. May it please my lord, my name is Ọládayọ̀ Ògúngbè. Here with me Ẹkúndayọ̀ Ọ̀pádèjì. Alhamdulillah. Dáre ṣe nítorí ọ̀la ẹ̀dá ẹrù ràárẹ nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la ayábòlùwà. ọlọ́run mọ̀la ẹjá ṣe rere ẹjá ṣe rere máa ṣe o. ọgá kí Mọ̀nsúrà àtàntí Ìyábọ̀ ẹ má dàgbà Mọ̀nsúrà. wọn mọ kí gbogbo ọmọ kí ẹjá fi yẹn lẹ náà mo lọ ní pé mo ní ìjínigbé mo kí ọ̀gá Bọ́lájí mọ́ tí mo ṣe kí wọ́n ọ̀dọ́ wọ́n fẹ́ ṣinú bí lákòókò kan bọ́tẹ̀ mo rí pé ọ̀rọ̀ yẹn wọ́n ẹni tó ìfọ́ọ̀mù ìyá kẹsẹ̀tì ó ìfọ́ọ̀mù wrongly ẹ̀gbọ́n mi yé àgbọ́yé ẹni tó fún ìyá kẹsẹ̀tì information wrong information ni wọ́n fún wọn ẹlẹ́gbẹ́ máa ń ṣe ara wọn ló ṣe o torí mo rántí pé mi ì dákọ a ti yé tí máa sọ̀rọ̀ yẹn ẹ̀ kó tó wí pé afa hey these your people dem wicked o pé lọ́nà wo ó ní wọ́n dẹ̀ mẹ́sẹ̀jì òun lórúkọ mi àsìfù pé ẹgbẹ́ mẹ́sẹ̀jì tó sọ fún o wọ́n ní Jamiu Adégún èmi tí mo à ń kọ́sítọ́dì lọ́dọ̀ ọlọ́pàá tí mo ní mi ò fẹ́ fóònù rárá ìṣẹ̀fẹ́ gbé fóònù rárá
ṣe ẹ̀ẹ̀kan mo wà restricted now wọ́n sọ pé I can be using phone twice a day morning and evening ọ̀sán nìkan ni mi ní access phone láàárọ̀ àti ìrọ̀lẹ́ twice a day ni so wọ́n pé àtàwọn mi ti ẹ̀fẹ́ torí ìsinmi tí mi ò ní for the past 30-40 years wàláì mo ní mo lè sùn láti aago mẹ́sàn-án àbí mẹ́wàá àti máa jẹun tó báyìí kí n sùn láago mẹ́rin ìrọ̀lẹ́ ní máa ṣe wàá ṣe náà máa ṣe wàá kí àwọn ọ̀run mi máa ṣe wàá sùn láago tí òun ṣe aago kéékèèké tí ṣe máa ń sùn bá ti wọ́n wálé kódà Allahu Akbar. Now kí n tó àwọn ọ̀rọ̀ wọ́n wá dé fídíò ìyá kẹ́tì wàá bá mi ẹ bá jáde sórí wọ́n táwọn yẹn ṣe ó ní ọ̀gá èmi ò mọ̀ ń pa ẹ o màmá yìí màmá mi ni mo mọ̀ wọ́n dáadáa I didn't deny her pàápàá mo mọ̀ wọ́n ẹ̀gbọ́n yàrá ní yọ mi parọ́ rẹ̀ náà mo mọ̀ wọ́n ìyá dáadáa jẹ ni but wọ́n misinform màmá ni àwọn tó lè ṣiṣẹ́ yẹn ara wọn ni o àná ṣe fẹ́ ni yìí ṣe ní dákọ̀ ẹni yẹn ẹ yọ sọ pé afa this your people dem wicked o mo ní what happen ó ní wọ́n dẹ̀ ń bá òun chaati pé èmi ni Jamiu àmàlí ni Jamiu Adégún ẹ máa wòran o pé tó bá lè assist mi lórí kéèsì yìí tó dẹ̀ di Muslim tó gba Islam gbogbo tó bá fẹ́ ránṣẹ́ fún ẹnu ayé. àwọn ilé ìtúlẹ̀ yàtọ̀ o. ó ní àpọ́nì wọn dà sí you wey dey our custody how come you be texting me without a phone. ìwọ táwọn èèyàn only na so dem dey do. that's impersonation that's ń fà lẹ́kọ̀ọ́ wọ́n fi ṣe débẹ̀. mo ti gbọ́ confam oye confam o lè mọ lẹ́fù mo wà bẹ́ẹ̀. Allahu Akbar. La ilaha illallah wọ́n mì sí fún ọmọ ìyá kẹsẹ̀tì ni ìfọ́nà tó gbé lọ fún ẹlọ́pàá fún wọn ní ọmọ ṣe mítì nìbàdàn ọ́fíìsì EFCC ni mo lọ tí mo lọ jà fáwọn èèyàn mi ẹni pé àwọn tó ṣe ń ṣàlá business wọn ọ̀rọ̀ ó gbà ní May pé level wọn ti kọjá ibẹ̀ yẹn á fẹ́ wò pé kábù ṣe in bulk kárí ìgbà ní in bulk ló gbé mi dé EFCC bí mo ṣe ń ṣe tó ń bẹ̀ ọ̀nì náà máa wà careful pé mo ọ̀pá àwọn kan wá mi irun sì lórí sí mi lọ mo fún ìbí ẹsẹ̀ àárọ̀ àwọn náà fún ì ẹ bá ní wàásí ló ṣe fẹ́ ẹni kódà kí ní wàásí ló bù mo lọ ó pè lóṣogbo ó jẹ́ ìlòbù mo ti ní wàásí mo fún ì àwọn làwọn ò lè ṣe wàásí lẹ́kọ̀ọ́ èyí máa gbé wọn máa gbé wọn náà mo ní bẹ́ẹ̀ ṣọ àti lọ́wọ́ náà àwọn ọmọ náà ó dẹ̀ bàbá ní wọn ó bàbá lì tó rà yẹn tó gbà mo ní ẹ má wọrí ìjà àgbà méjì ni ọwọ́ àtọ̀sù ni afẹ́wẹ́ tó lè dára wọn mú èmi ní bẹ́ẹ̀ ṣọ àti lọ́wọ́ for the past 1 year plus kí ni wọn court kò dé expire owó ò tó bẹ́ẹ̀ kó rìn bó ṣe wù èmi á rìn bó ṣe wù mí rìn bó ṣe wù yín tẹ́lẹ̀ náà ìbá àwọn mẹ́rin kankan ní wọn kọ́ dé prison oṣù kan ọ̀dọ̀ ọlọ́pàá kọ́ prison oṣù kan ni àwa ti rí wọn báyìí prison straight ni. ọjọ́ ní ẹjọ́ ẹ̀kọ́ ṣèkú mi kí n jọ kí n gbà ẹ̀kọ́ tó bá fún fún mi. nígbà mo tún dé wọ́n tún pè ìyàwó mi wọ́n wá lọ UK number ó lóun Abdullahi ṣe rí the word Abdullahi yẹn ó ti pè mí rí ó sọ fún yín náà Abdullahi tó kún mọ́ ló pera ẹ̀ fún mi ilẹ̀ ìgbàgbọ́ pẹ̀ láíláí tó àwọn òṣèré fọ́tò ẹ̀ tó wà tó òyìnbó kan jọ yà ó pè níyàwó ẹ̀ ó ní mo sọ pé ó pè mí pé mo lọ sí nígbà 2023 mo lọ sí hajj lọ́dún yẹn a fẹ́ lọ ṣe sẹ́mínà ní Sùúrùlérè ó kọ́ yẹn láwọn sí bus stop ní kọ́ yẹn wọlé ẹ̀gbọ́n kan máa pè mí sí ó ní ìdásí sáǹsì mi láti UK ó dẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ mo ní òkè yẹ kó pè mí ṣé plan work ni pé UK náà wà pè mí nìyẹn wọ́n ní oní problem pẹ̀lú ìyàwó òun kan ní ìyàwó òun yẹn òyìnbó ni wọ́n bí bàbá ẹ̀ lòun ti ń ṣiṣẹ́ pé bọ̀tà àwọn wájà ẹ̀ka àwọn wájà yẹn ó wá mú kí kóòtù náà separate àwọn dẹ̀ ní £4 million l'account so tí ẹjẹ́ bá fẹ́ mọ̀ máa ń bẹ lọ́hùn wọ́n máa tún ẹ̀ sí mi fáwọn £2,000 £2 million
èmi bá wa ṣàdúrà the same àbúrò tó pé àwọn mi náà ni o bá wa ṣàdúrà wọ́n ní yóò kẹta ló bá kẹta àfa àdúgbò fọlọ́ kódà mo ń sẹ́ǹsì inú ọ̀rọ̀ ẹ̀ pé kò ṣe muslim torí ìdíwọ́ sálámù ẹ̀ ò dáa but mi ò fẹ́ wo bẹ̀. jẹ̀gi sálámù. bàbá wọ́n ní àwọn ṣe kó kóòtù ní o ìfà alhamdulillah ọpẹ́ ní fọ́lọ́run ó ti yé mi bọ̀. ọlọ́run. pé wọ́n ti dájọ́ pé káwọn lọ pín owó yẹn ní 2 million pounds olórí ẹ̀dá arúgbó fọ́lọ́run wá to drop. ìjọ kẹta ló ń pè mí lọ́wọ́ sọ pé kí next case yẹn tó jáde fún òun mú òun ẹ̀kọ́ ní London kódà ibi tó ń gbé Manchester ni fún òun mú òun ẹ̀kọ́ ní Manchester kí ló gbá bẹ yẹn kò lè gbá bí pé fún òun mú òun ẹ̀kọ́ ní Manchester wá sí Nàìjíríà múníà kò sí wàhálà olóyè múníà ó lè gbé 2 million pounds olóyè báwọn ṣe máa ń gbé àwọn máa ń lo ambassador kìnnìkan wọn tún wọn mú lówó wíwá òkè ó tún drop ṣé wọn bí káwọn olórí burúkú ìyá wèrè dé wọn ò bẹ̀rù Ọlọ́run dé iṣu ni wọn ọmọ Ọlọ́run rárá o wọn fẹẹ ṣẹẹsì mọpù ni o gbania ó dáa ó bá pè mí pé owó yẹn òun ò trust anybody inú ẹbí òun lẹ́gbọ̀n ọkùnrin méjì bọ èmi nìkan lòun trust wọn tó máa ti gbé wá Nàìjíríà ọ̀dọ̀ mi kan gbé sí 2 million pounds ó ní kí ló yí wọn fẹẹ gbé sí ọ̀fẹ́ ìsìnmọ́jú ni ó ní àfa wa ẹ̀ẹ̀kan tọ́jú ẹ̀ nínú bíkè ló máa wà onípọ̀ mo ní ẹ má gbé wa ní àkíngbá náà mo lọ àjì okùn ọ̀la tó wá tèmi pé owó ẹ̀sìn ní Nàìjíríà wọ́n ń gbé bọ̀ náà gbá o sílé mo ń travel ní ọ̀sìn gbá yẹn o tó wá jẹ́ mo nípa àwọn owó ni ṣé ẹni tó ń gbé bọ̀ yẹn owó fake ni o wọ́n ti lọ print fake pounds wọ́n ṣe ń gbé dé báyìí bí ohun tó ń fẹ́ ṣe fún Bíntù Rájí wọ́n kó gbó sínú aṣọ tọ́jú wa fún yá ló bá lọ gbaṣọ yẹn ní airport Ìlọrin ibẹ̀ lọ sí máa mú fún pọ́ńgbé cocaine báwo lè ṣàlàyé ẹ̀ náà UK number náà ló pé o ẹjọ́ sí Islam rèé àbí cultism máa sọ fún ọ̀sùnọ̀sùnà kọ́ọ̀tì ni wọ́n ń ṣe mùsùlùmí wàláhì wọ́n ṣe muslim wàláhì wọ́n ṣe muslim torí pé Islam ló kọ́lọ́kọ́ ní oṣù tó ń ṣe yìí náà nígbà ọkọ̀ àníkọ́ máa sẹ́ẹ̀tì mùsùlùmí ẹgbẹ́ ọ̀ tó bá lọ gbé pọ́ùnsì yẹn wálé fẹ́ẹ̀kì ni wọ́n máa gbá wọ́n ṣe ń dọ́ọ̀pù ẹ̀ báyìí wọ́n lè sí ilé pọ́ùnsì tó pàṣẹ máa dé ní wọ́n fẹ́ sáṣìlẹ̀ ni sáṣọ àrántí rẹ̀ ó sì owó money laundry ó tẹ fẹ́ẹ̀kì owó ó parí wọ́n fẹ́ ṣàlàyé pé wèrè kan ló gbá fún mi. àbí o. ààrẹ ti block UK number kò ní lọ́mọ́ mẹ́wàá UK number fẹ́ẹ̀kì ní o Nàìjíríà ní wèrè wà o Nàìjíríà ló máa ń rà ní o Nàìjíríà ló wà o wọ́n bá wọn fẹ́ trace ẹ̀ ó dàbí ọmọ kan 2011 ẹjẹ́ ìfẹ́lẹ́ ẹ̀kọ́ POS lẹ́kọ̀ọ́ ó ta machine POS ẹ̀ online ní 21,000 ló gbọ́ nídìí owó wọ́n ti tà gan-an ní POS machine yẹn wọ́n ta 21,000 ẹni tó wà rà lọ́wọ́ ẹ̀ ó wá fún ní káàṣì ni kò sẹ́yìn lága nọ́mbà ó dídì wá sí Òṣogbo ó dẹ̀ fún ní káàṣì 21,000 ṣe àgbogbo details ọmọ ẹ̀ ló wà lórí ẹ̀ ẹ tó wá gbà yẹn wọ́n ti lu jìbìtì 3 million naira. ọmọ ẹ̀ṣọ́ àlọ́ṣogbo kò fi lẹ́bẹ̀ẹ́ ni o obìnrin ni wọ́n sunkún yọ̀wọ̀ ní à ó ti wọ́ ọlọ́pàá lè try wọ́n tíráàkì ẹ wọ́n tó fọ́nì owó yẹn kò gbà sínú regular account kíní kan bẹ́ẹ̀tì ló fi ṣe tí wà traceable 3 million naira. àwọn ọlọ́pàá try gan wà láwọn try gan wọ́n tíráàkì ẹni yẹn wọ́n tíráàkì bí tó lọ wọn ò tí ì rí mú tó bá dẹ̀ fi lè rí mú òun ló máa wá 3 million sàn ọ̀rẹ́ tó máa lọ sẹ́wọ̀n. tí wọ́n fẹ́ ta POS yẹ lọ yọ gbogbo àkáǹtì ẹ kúrò lórí ẹ̀ pátákó ẹ̀ ń tì. dá padà sí kọ́mpìnì náà. ẹ wà sí kọ́mpìnì tó gbé fún ẹ kán tún tà tà á fún wọn kán lọ tún tà. ìyẹn jẹ́ ẹ̀kọ́ yín o. ẹ ọmọ lọ ni pé bí mo ṣe escape oní pounds nìyẹn o. táwọn ọ̀tá Ọlọ́run yìí tí wọ́n ń dúró lórí ìwà ìbàjẹ́ Islam rẹ̀. now mo ṣá kúrò ní KFC mo kàn bọ́ta ọkọ̀ bọ́ sí wọn lọ́wọ́ ni ìgbà tó máa sáàpù sí wọn lọ́wọ́ mo ń tẹnu mọ́ ẹ̀ tó máa ń ṣọ́ra rìn ni bóun náà ṣe ń ṣọ́ra rìn dọ́là èmi náà ń ṣọ́ra rìn ní tó bọ́ta àmà kówó ta àmà wẹ̀dùn àwọ̀ tó máa wò sí ṣé kò sí irun mọ́tò tí mo dá mọ́ bẹ́ẹ̀ ní tó jáde mo tó rí pé lásìkò ta lọ
lọ́ọ̀yà ẹ bá mi sọ̀rọ̀ yẹn sáà nìyẹn wọ́n bá mi sọ̀rọ̀ bó ṣe interrogate mi tán tá a bọ́ ọ̀nà ìrànyàn sáà Jamiu tá lè parí ọ̀rọ̀ yìí ni wọ́n lé mi ò ní problem Yusuf ni ẹ bá sọ̀rọ̀ mo ń sọ báyìí tó lájọ wà ń bẹ̀ èmi àti SAN àti lọ́ọ̀yà tó máa ń tẹ̀lé SAN wá àjọjú ni wọ́n á nà alájọsọ wọn náà wà wọ́n ní òkè Yusuf wà London gbà yẹn àwọn abá sọ̀rọ̀ pé kó jẹ́ kó gun mí lèmi ṣe relax mi ṣe bọ́dà wọn láì mọ̀ pé relaxation tèmi òun ṣe gbógun lọ ṣé ẹ̀dẹ̀ rí kíní kan máa sọ kíní kan wọ́n ti gbà tí ọ̀pá ó kàn sómi àtọ́ fẹ́ máa lọ níjọ́ Friday sẹ́kọ̀ọ́ Saturday àbí ní àbáta ìgbà fọlọ́run mo ní lórí tó ṣẹlẹ̀ sí mi wà láì àláì tó mọ́bì láì lẹ̀dí láìláìláwà èmi kò fẹ́ ṣe fúnra mi tẹ́lẹ̀ ó ní ẹ̀ mo níbẹ̀ ni mo fẹ́ lọ zone 11 kó yá èmi rẹ̀ gbé mi ẹ̀yà lọ court abádọ́hùn wọ́n ṣàgbàbẹ́lì ni kò tán wọ́n ní bọ̀ kò ní yí àwọn èèyàn wọ́n ní bá ṣe ṣùgbọ́n Jamiu tó ó tún gògògò ló fira ilé ìfọlọ́pàá kan mu nígbà ìgbà tó kù lórí mi gbé yìí alhamdulillah mo dẹ́rì pé mi ò wà disturb no panic mi ò panic mọ̀ kó máa ṣẹlẹ̀ mo ti expect kó ṣẹlẹ̀ tipẹ́ ni mi ìfẹ́ ṣe fúnra mi ni ṣébí kọ́ tèmi ni ò wá lẹ́kọ̀ọ́ aṣáwọ̀ ilé ìta àjọ bẹ̀rẹ̀ yìí nígbà ló gbé mi lọ́nsìn àwa náà jésù tún máa sáyẹn ni kò sáà ní sáyẹn jésù máa wá dandan nìyẹn ó ṣàwà lẹ́ẹ̀mejì ó máa wá dandan ní on the 28 a máa pàdé àwọn fojú rin jú nípa sí láti pẹ́ náà àjọ gbónú box a máa wí tẹnu wa ọlọ́yin tí mo jùmọ̀ ẹ̀sẹ̀ gangan ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ tó wà bí sábà bí tún ni. sábà bí ire ẹ ti káyọ̀ tán ni. wọ́n ní wọ́n mìsì fọ́ọ̀mù yàtọ̀ sẹ́ẹ̀tì ni wọ́n mìsì fọ́ọ̀mù wọn ni torí DSP Bọ́lájí tó ń sọ yẹn lọ́dọ̀ tèmi o wọn ṣàìdá tèmi o I keep on repeating it ó dábàá sí àwọn ìyá tó jẹ́ àwọn abá mi pẹ̀lú tí mo ní ọkọ yín ò ń ṣe hàn burúkú sí mi ní ìmọ̀sẹ́ lọ mí o bọ̀ sí mi wọ́n ń ṣe hàn burúkú sí mi o wọ́n ní wọ́n ní ijó tí wọ́n kọ́ lọ sí zone 11 tí mo lọ fúnra mi pẹ̀lú àwọn tọ́jú àlẹ́jì yóò ṣe àrán nígbà yẹn ó ṣe àtàjọ lọ́bẹ̀ wọ́n ní ìgbà tá a máa kú òun bẹ́ẹ̀ mo kàn ní báyìí tó wọlé mo ṣe sẹ́mẹ̀ lọ́dún ló wọlé ó dẹ̀ wọlé ó dẹ̀ òkàì ó dẹ̀ lọ ọlọ́pàá sọ pé tó wá yìí ó ní mission mo ní mọ̀ kọ́ ní mission bó ṣe wọlé tó wọ jáde ó wá àwọn àpèṣe lóòótọ́ mo wà ń bí that was last year ètò travel lọ sí France ó dẹ̀ lọ èmi náà mú plan B wọ́n á pe Uber kí Uber gbé mi kú òǹbẹ̀ yẹn lọ sí nearby mọ́tò ni máa fojú sí lára bí mi ṣe plan mo kàn rí Corolla kan tinted glass wine colour ó kàn pa sẹ́gbẹ̀ẹ́ mi ni pé bá sẹ́gbẹ̀ẹ́ mi èmi ṣe discuss pẹ̀lú Uber àṣẹ àwọn tó bá pìkì mi ní ọdún láìláìlọ́lọ́ tó mọ́ wá lọ́wọ́ tó bọ́lẹ̀ wọ́n bá lọ sọ́dọ̀ Ájì Bọ́lájí wọ́n kan tó jáde bọ̀ wọ́n kàn súnmọ̀ fún ni kò yé mi Ájì Bọ́lájí jẹ́ Bọ́lájí wá bọ́ta wọ́n ní Ustaz Jamiu ṣé mo ráwọn tó jáde sáwọn ọlọ́pàá jáde mo níbẹ̀ ni wọ́n má nìna sí wa o wọ́n fẹ́ gbé mi ní òkun ni à lórí kí ni mi ò invite mi wọ́n ní àwọn ẹ̀wọ̀n pé tó bá bí ìdá ẹ̀ try ẹ̀ wọ́n tó bá dá ẹ dúró lọ́nà Ustaz pé ní ẹ̀ẹ́dì àgbọ́ sọ̀rọ̀ wọn kọ̀máàdì ṣe kéèsì kọ̀máàdì tó wá gbé mi láti bó síbò ló ń ṣe lé wọn ẹjọ́ ṣọ́ọ̀ṣì dára fún mi wọ́n ṣe ọlẹ́jọ́ ta mi wọ́n ẹjọ́ ta tèmi wọ́n ẹjọ́ ta tèmi o wọ́n mìsìn fọ́ọ̀mù ìyá kẹsẹ̀tì ni wọ́n lè jí ní gbé dóò mi ò mọ̀ pé wọ́n máa wá I was not informed torí I was not served any hearing notice fún kóòtù mo sọ pé bàbá jóyìn ló kọ́ sẹ́ǹdì kíní sí mi ó dẹ̀ ní ẹ̀yin kọ́ ni kọ́ bẹ́ẹ̀lì wọ́n mọ̀ náà ilé nìkan mú wa màá gbà á tí mi máa gbé wọn ní kẹ̀sìn court. èyí tó ti mú wáṣẹ́ ìgbà ni. ó wá sọ pé mi ò sá ìjọ tí mo kọ́ lọ mi ò kọ́ ọ̀kú fún mi ní kẹ́kẹ́ lẹ́tà nígbà tó á bí ọmọ Jesus ní bus stop bọ́ọ̀sì wọn sì lọ gbé wọn invite ẹ̀ wọ́n lè gbé lọ Ṣógbó ìgbà tó ń ka petition lórúkọ mi ń bẹ̀ mo rò pé kémi náà kúkú wa yọjú fúnra mi wọn kú invite mi wọ́n lè rí AIG alẹ́jọ́ sọ̀rọ̀ wọ́n lè ní òkè October 8 ká padà wá wọ́n lè padà lọ ìsúfòdè wa wọ́n pè é fún olóyún olóhùn láyé ìjọ wọn àdó ti counter petition lọ́ṣogbo kò wá náà ẹ̀mẹ́ta mo nílẹ̀ mẹ́ta wọn á ní mò ń sá láti last year
ìsáhùn Sàmàtúndé ni. èmi ṣe máa sá èmi ṣe criminal èmi ṣe ọ̀daràn ọjọ́ kéèsì wọn náà bá mi sí mi ò respond ó sí ṣé ti Ìlọrin ni at least kéèsì àṣẹ Ìlọrin 5 ni ṣé máa tà á tí Yusuf Adépọ̀jù tó mi lọ nílọrin èyí táwọn lọ́yà tún ṣe ọyọ́ ẹ̀sìn mọ́ máa kó wọ́n wọ́n ṣáàjà ń bẹ lọ́yà ìyẹn sì pẹ́ẹ́nì náà níwèé tó ń gbọ́dọ̀ gbẹ̀tọ́ mi lọ́wọ́ wọn mi ní fílẹ̀ fọlọ́run o kò ṣe fílẹ̀ fọlọ́mọ nísìnyí àgbà. má gbá o bí tẹ́ ti rí kí o pè ṣáàjà ń bẹ lọ́yà níjọ́ Monday May 9 lágbà bẹ́ẹ̀ ní May 13 níṣẹ́ nígbà ní ilé fojú forú ẹ̀ mọ́ kò dáa má fojú forú ẹ̀ wà lọ́gàn ní dáríjì. wọ́n gbẹ́jọ́ wọlé May 9 bench warrant. wọ́n gbẹ May 9 bẹ́ẹ̀ wà ní May 13 ẹ̀yin náà ìwọ́jọ́ 10 11 12 13 4 days bench warrant straight. Now mi ti sọ ti àṣà náà nǹkan ọ̀tán kan tó wọlé kí ẹsẹ̀ ẹyọkan bá fa ẹyọkan ṣo mi o ẹyọkan ní tèmi ẹyọkan ṣo ẹyọkan ṣo ni ẹyọkan ṣo ẹyọkan péré ni o ló bí kéèsì 7 ní àwọn tó máa ń sọ ó máa ń dùn mí pé tó gbọ́dọ̀ àwọn eléyìí kú ni ọkọ òde kú étẹ́ẹ̀dì Jamiu Adégún àló báyé wọn jẹ́ máa ń gbẹ̀yìn gbogbo yìí wà láìka bàrísà akọrin kan nínú Òkìkí kọ́ ló ti kọ́ ni ó ní má gbẹ̀yìn ó má gbẹ̀yìn ẹni porí mi láì dá máa gbẹ̀yìn wọn má gbẹ̀yìn awéré jẹ́ kíní kan ìyẹn sì dájú má gbẹ̀yìn òkìní kan má gbẹ̀yìn tẹ́lẹ̀ èso lọ́fọ̀ láti kékeré wà láì ní oṣogun bọ̀ èmi oṣogun ní wà láì ní oṣogun oògùn àbí kí wà láì fọlọ́ búra kí lè mi oṣomọ líle kí lè ṣe bẹ́ẹ̀ náà èmi oṣomọ líle o ó lè máa ń súnlé wà láì ní òṣàṣìyàn rí kí ni ológun bàbá tó bí mi mo sọ fún yín èmi ẹ parọ́ bàbá mi ní ifá tẹ́lẹ̀ èmi mo dànù èmi ni mo fọ́ ọkùn ọfá mo lè dáná sun mo lè dèkùrọ̀ ní ìdànù àti àwọn ẹfun orí ẹ̀yìn bàbá mi sọ pé Jamiu ìwé ògùn rẹ̀ wà láì mo sọ èmi ajogún ògùn mo sì mọ̀ lọ́nà ìmọ̀ ajogún ògùn ìwé ìrìnwẹ̀ mọ́dọ̀lá bàbá kú báyìí àwọn tó lè jẹ́ gbé lọ ni èmi ògùn mi ò ṣe rí àwọn tó mọ̀ mi ò ṣògùn rí lájẹ́ mi bẹ̀rẹ̀ kí ló ń ṣe mo sì rẹ̀ dáadáa ṣe ní bá láìkì ògùn wà láìwọ̀n ìjáwọ́ ó ibi tó ti máa yẹ ire ẹ̀wẹ̀ nìkan jò ní owó ṣogun mọ́ owó láti ṣogun mọ́ láyé owó ṣogun mọ́ ibẹ̀ náà gbọ́ ẹ bá ní gbẹ́rẹ́ tó ń jẹ́ fún Boko Haram ní ìdí ẹ o wọ́n máa ṣogun kú ni ẹ jẹ́ máa tàn yín wọ́n lè mọ́ lọ́ọ̀ láìláì ẹ má ti gbójú lóògùn kèfè rí ni lẹ́ni wọ́n ṣe máa ń yí wọ́n ilé ní ìdáríjì olóògùn náà gbójúlé pé ògùn lọ́jọ́ kan ọ̀pọ̀jú lọ́jọ́ gbogbo olóògùn ni wọ́n ń tàn yín ni wọ́n jáwọ́ o wọ́n ń tọ́pọ̀ láàrọ̀ wọ́n ń tọ́lá dáadáa mo pàdé kan lọ́yìn kọ́ọ̀tù ìjọ kan àmì ṣe gàmú ní àbílẹ̀ ìṣirè ní Jamiu Adégún ọkọ̀ mi kàn lè padà nù yà ó mọ̀ mi ò ń ṣí ni ó fẹ́ kú ni ó fẹ́ lọ́kọ̀ ó láyé lọ́lọ́ now tó wọ́n jí ní gbé o wọ́n mi fọ́ọ̀mù ìyá ni o ẹni tó kàn dé sí Bọ́lá jí ń bẹ̀ rárá iṣẹ́ ọlọ́pàá kan gbé fún wọn ni wọ́n ṣe iṣẹ́ ìlú náà ṣe iṣẹ́ wọn lè ṣe diligently tó gbà mo tọ́ gbé mi lọ́dọ̀ wọn wọn ni sọ́jà mi ẹ̀ṣẹ̀ mi èdè ẹ̀lọ́mú ni mo wà náà mo wà ti gbàgbé ni mo wà ẹ̀ pè mí mọ́ ni mo kàn wọ́n ní kéèsì mi ò mọ́ ẹ lọ wọn á fẹ́ pọ́n ẹ láyẹ̀ kọ̀ọ̀kan ẹ bá ọkùnrin ṣe 4 Quran orí kẹrin 2005 verse 17 and 79 Quran chapter 4 verse 78 and 79 ṣe láyà yìí ó ṣe ẹ̀wà yé mi tán bá ń bá ń ó yẹ kí ni ó yé mi tán pátápátá ló ṣe kí ni náà ń kọlu kí ni yẹn náà máa ń ka wúrewúre kẹ́ lè mọ ìtọ́lọ́ sọnù àyà yìí ó ṣẹlẹ̀ sí mi màá mú stáàtì 3 wá ó ti mú kọ́ tẹ́lẹ̀ màá mú 3 mi wá. káka yorùbá lọ. bẹ́ẹ̀ni. ibikíbi tí ẹ bá ń bẹ ni ikú lè bá yín. bẹ́ẹ̀ni. bó tilẹ̀ jẹ́ pé ẹ wà nínú ìṣòro gíga. ẹ wà nínú ìṣòro tó lágbára gan. bí oore kan bá bá wọn. tí oore kan bá bá wọn. wọ́n á wí pé. wọ́n á sọ pé. ọ̀dọ̀ Ọlọ́run ni èyí ti wá. ọ̀dọ̀ Ọlọ́run ti wá o. ṣùgbọ́n bí aburú kan bá bá wọn. tó bá bá àwọn èèyàn. wọ́n á wí pé. wọ́n sọ pé. ọ̀dọ̀ rẹ ni èyí ti wá. ohun tó ti ṣáájú lókun ẹ o. wí pé. wọ́n sọ pé. ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo rẹ̀ ti wá. gbogbo tó ṣẹlẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ni. ṣùgbọ́n kí ni à ń ṣe àwọn ènìyàn yìí? kí ló ń ṣe àwọn èèyàn náà? wọ́n fẹ́rẹ̀ ṣe aláìgbàgbọ́. wọ́n ń ṣe kìkì. aláìgbàgbọ́ yóò ọ̀rọ̀ kankan. wọ́n gbọ́rọ̀ Ọlọ́run yé.
ohunkóhun tí ó bá bá ọ ní tó bá bá ẹ ní ire ní dáadáa láti ọ̀dọ̀ Ọlọ́run ni Ọlọ́run ló ní o ohunkóhun tí ó bá sì bá ọ ní ní tó bá búburú ẹ wáyà méjèèjì yẹn o ẹjọ ojú àtakò létí bá a tún gbé ohunkóhun tí ó bá bá ọ ní ẹni tí ire èsì ló ti gbé padà ibikíbi Ọlọ́run ibikíbi tí ẹ bá ń bẹ tí ẹ bá ń wà ní ikú lè bá yín ikú máa ka ilé ní portion bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ wà nínú ìṣòro gíga ẹ wà nínú ìṣòro tó lágbára gan bí oore kan bá bá wọn máa gbọ́ wọ́n wí pé tó ní kó bá bá wọn kèfèrí wọ́n wí pé wọ́n sọ pé ọ̀dọ̀ Ọlọ́run ni èyí ti wá Ọlọ́run ti wá o ṣùgbọ́n bí aburú kan bá bá wọn bá wọn wọ́n wí pé sọ pé ọ̀dọ̀ rẹ ni èyí ti wá àwa la ní o níta ṣe la jẹ ń yẹ léṣẹ o wípé sọ pé ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo rẹ̀ ti wá Ọlọ́run àti ètò bá aláburú ṣùgbọ́n ẹ máa gbọ́ ètò bá aláburú Ọlọ́run ló jẹ́ ó báyìí ètò bá ń dáadáa Ọlọ́run ni ẹ wá wọ àyà tó tẹ̀lé ẹ. ṣùgbọ́n kí ni ẹ ń ṣe àwọn ènìyàn yìí Ọlọ́run kí ló ń ṣe iná wọ́n bẹ̀rẹ̀ ṣe aláìgbọ́ ìgbọ́yọ̀ ọ̀rọ̀ kankan ẹ ni wá sí ìgbà tẹ́ ìgbọ́ Ọlọ́run yé ohunkóhun tí ó bá bá ọ ní ire tó bá bá ẹ ní ire láti ọ̀dọ̀ ẹ máa Ọlọ́run gbọ́ ṣe wọ́n sọ pé àti dáadáa àtàbúrú Ọlọ́run ló ní méjèèjì lọ́dọ̀ Ọlọ́run wá sọ pé tó bá bá ẹ ní dáadáa o láti ọ̀dọ̀ Ọlọ́run ni Ọlọ́run ni o ohunkóhun tí ó bá sì bá ọ ní aburú tó bá ẹ láburú láti ọ̀dọ̀ ara rẹ ni ìwọ ló fún ara ẹ fà àwa sì rán ọ níṣẹ́ sí àwọn ènìyàn ní òjíṣẹ́ ẹ wá yà àtòkè yẹn sẹ pé àti dáadáa tó bá ẹ àtàbúrú Ọlọ́run ló jẹgbọ́ ṣé náà sọ pé tí dáadáa bá bá ẹ Ọlọ́run ló jẹ́ ó bá ẹ o aburú yẹn ọwọ́ ẹ ló fi fà ẹ jọ báwo ló ṣe jọra wọn ẹ ṣẹlá Allah akbar kabira tọ́lá bá sọ̀rọ̀ sọ àdúgbò bẹ̀rẹ̀ zakaru ilà ọlọ́gbà tọ́lá bá sọ̀rọ̀ sọ yìí o ẹ tó lè gbọ́ yí àfún ilà àkàyè ṣé tó lọ sọ nípa tù yẹn pé ní tó bá bá ẹ láburú wo ohun tó o ṣe ìtumọ̀ èrè tí sí láburú bá ẹ ìsídà kó jẹ́ ìjìyà ní tó o ṣe ìwọ máa fún ara ẹ̀fà ìyá nítumọ̀ ẹ̀ ìyà tó jẹ́ olófò ara ẹ̀fà tí ó bá tún wá bá ẹ láburú wá wo ohun tó o ṣe pé Ọlọ́run fi rí nǹkan dànù fún mi ní ẹ jẹ́ instance mẹ́ta wá mo sọ kan yọ Friday ìyẹn kọ́ sọ yẹn ní zone 11 mo sì gbogbo sórí yẹn o bàbá olówó kan ẹjẹ tún yẹn sọ fáwọn tán ti wo Friday òun àtọ̀rẹ́ olówó làwọn méjì ládùúgbò wọ́n jọ kọ́lé gbéra wọn ni wọ́n wáyé ìtara wọn bàjẹ́ wọ́n ìtara wọn dákú kí láṣẹ ni pé olówó kan wá jáde nírọ̀lẹ́ bíi 7 pẹ̀lú ẹ̀sọ́ ti ka ẹ̀ ọlọ́kadà tó tí òyìn kan dáàbò gbogbo wa bí tó sáà tó bá fọ́ iná mọ́tò olówó bá bọ́lẹ̀ tó bá bẹ̀ sí alúbámí wọn ti dára wọ́n nà tó ń gbẹ̀jẹ̀ lára ẹ̀ ọlọ́pàá dé sí sí ìyẹn ó wá kó àwọn méjèèjì wọ́n á gbé ọlọ́kadà lọ sí hospital ọlọ́pàá wọ́n lọ treat ẹ̀ wọ́n wá ti ẹ̀bọ́ olówó mọ́nú tẹ́ẹ̀lì wọ́n gbé ẹjọ́ kan ní mọ̀ mí ní àwọn kìnnìkan I'm going to call I'm going to call kìnnìkan ó ní ó kọ́ọ̀lù IG a máa tiẹ̀ mọ́ gbaga ẹ lọ́ọ́ ti mọ́lé wọ́n ṣe ọlọ́mọ láti aago 8 alẹ́ di àárọ̀ ọjọ́ kejì nígbà tí ilẹ̀ mọ́ ọ̀rẹ́ olówó kejì ìyẹn bá wá sí sẹ́yìn wá rìpọ́ọ̀tù pé ọ̀rẹ́ òun táwọn jọ ń fa wàhálà yóò lé ní o ó kó o lè wá sí ilé òun lálẹ́ àná mọ́júmọ́ aago 2 òun náà wọlé aṣọ báyìí ló wọ̀ bàtà tó iléeṣẹ́ rèé wá rìpọ́ọ̀tù ní o wọ́n ní ṣàpẹ́ ọlọ́kùnrin máa ń kọ gbogbo ètò àrùn sẹ́ẹ̀lì sínú àwọn suspect lójú bọ́ọ̀dù wọ́n ní à ń tẹ́ dárúkọ yìí òun rèé wọ́n wá lọ máa nù sẹ́ẹ̀lì ẹ ti máa mú adúpẹ́ ṣe ó lé ní ó lè aṣọ tó wà náà rè bàtà tó alẹ́sẹ̀ náà rè tọ́jú jàmílẹ́ lóru ọlọ́pàá sọ pé ẹ ṣàṣẹ nọ́mà ní owó ṣe nọ́mà ẹ bá fún kìnnìkì ní ìlú bàtì iPhone ẹ bá máa iPhone ṣàjọ ṣàṣàṣàṣàṣà náà mo lọ ní pé ó máa ní à ẹ ti máa mú ọ ní kálẹ̀ bẹ́ẹ̀ mú ẹni tẹ́ rí aago 8 alẹ́ àlá ti tì mọ́nú ọgbà yìí ó tún ṣọ̀pẹ́ rọ aláṣọ tó wà lóhùn rèé ó ṣe ní gangan náà rèé tí òun wá ya wèrè ni ó dà pé ìyá o àárẹ̀ àlá ti mú mọ́lé ló ti wà nù sẹ́ẹ̀lì wa láti mọ́ bẹ̀ lọ́lọ́ jáde lọ́ọ́ jáde ẹ ṣì mú bó ló ṣe dìmọ́ mẹ́wàá ẹni tó ń gbé lọ hospital ìyẹn wọ́n ti gbé yẹn padà ẹ̀gbọ́n wọn gbé lọ hospital ọlọ́pàá wọ́n ìjọba àti station wà lẹ́yìn káńtà kílẹ̀ wọn kó máa lọ pé dìmọ́ lọ́kadà ni pé ìwọ ni áńgẹ́lì ni pé bí n bá ṣe lọ ṣe wọn sàárà rè tó láṣọ tí mo wọ̀ náà rèé ó ṣe wá rí bí Ọlọ́run nìkan ló yé tó lọ́rọ̀ ẹ̀yìn òparọ́ mọ́ o rí lóòótọ́ o bọ̀dọ̀dún ẹ̀ lórí Allahu Akbar lẹ́nu mi ṣe máa ń ṣe wọn sàárà nìyẹn ìyẹn jẹ́ sin 1 sin 2 bàbá kan ó lọ́rẹ̀ ó níyàwó wọ́n wá ti wá kọra wọn lẹ̀ for the past bíi 20 years wọ́n dẹ̀ bímọ ọkàn fúnra wọn ìyàwó tí wàá lọ lọ́kọ̀ míì ó bímọ mẹ́ta síbẹ̀
tó bá ti lọ kù ìyàwó mi ọmọ mẹ́rin ọ̀rẹ́ bàbá ọmọ yẹn wá dáràn ọlọ́pàá wá mú wọ́n ní ọ̀rẹ́ yẹn ò lè ṣọtí ẹ̀ wọ́n lọ wá ṣọtí ìwà tó ń gbé ní Òṣogbo torí ọ̀rẹ́ yẹn ẹ̀jẹ̀ ló ń gbé kò lè ṣọtí ẹ̀ lóṣogbo wọ́n ní no ẹni tó wà lóṣogbo ló máa ṣe ṣọtí fún wọ́n ní wọ́n lọ́mọ kan ní Òṣogbo ló wá pé wọ́n tó bá lọ pa 6 months ọ̀dọ̀ yẹ́ nìyẹn gbé o ọmọ sọ fún yẹ pé bàbá ń pè òun kó máa bọ̀ ní station ó ní bọ́mọ yẹn ṣe dé pé òkè dúró fún ọ̀rẹ́ mi as bàbá ọmọ dẹ̀ dúró fún ọ̀rẹ́ ẹ̀ ọ̀rẹ́ bá sá lọ ọba ọ̀rẹ́ wọn bọ́n yẹn lọ gbé ọmọ lé nìyẹn wọ́n bá ṣàwọn gbàgbà pé ẹni tó dúró fún ó sá lọ láì láì lọ́lọ́ lẹ́yìn bí ọ̀sẹ̀ kan ọmọ ti wà ń bẹ̀ wọ́n wá bàbá yíyá wọn padà rí bàbá yẹn gbámú láago 12 òru tó bá dìímú wá sí station ọgbẹ́ni wá tó lẹ́mù ya ó bá fàwọnú ọgbà ọlọ́pàá tó àwọn tíṣà ni a ìyàbọ̀ rẹ̀ ṣe wọlé òní à ní ṣe wọlé ẹni tẹ́ ń wá òun mú wáyé ibi tó bá sùn ní máa sùn ibi gbọmọ mi rẹ̀ kí ni yọ́ lọ ẹ lè sùn bí o ẹ lọ bá ẹwà ẹgbẹ́ tẹ́lẹ̀ sùn mọ́jú ẹ lọ sílẹ̀ bá mọ́ ẹ wọra yín débi wọ́n wá dé láàárọ̀ meanwhile ọ̀bùn olókun àrùn sẹ́ẹ̀lì yẹn náà tó lè tì wọ́n mọ́bẹ̀ yẹn náà dáràn ni o wọ́n ń gbọ́ discussion wọn bí a ṣe pariwo wọn ọmọ ẹ̀kọ́ orí ẹ̀ burú ni kí ló wọ́n pẹ̀lú wádùn fún ọ̀rẹ́ àbáwòrè kan kí wọ́n kò ní kàn kodò olóòótọ́ àwọn sẹ́ẹ̀lì wá pè kọ́nà ọlọ́pàá pé òun ní interest nínú tí wọ́n fa ń ta ẹ̀ wọ́n á mú jáde wọ́n ní ọmọ gidi ni wọ́n mọ̀ yìí ìwọ tí bàbá ẹ̀ tó ti lẹ́bùrì past 6 months tó ti kọ ẹ̀yà ẹlẹ̀ ẹ̀ jọ ṣe mọ́ bàbá wa pè é lọ́wọ́ kan ó dẹ̀ wá ó tún wá dúró fọ́ọ̀rẹ́ bàbá ẹ̀ tó fi wá wọ inú sẹ́ẹ̀lì láìṣẹ̀ ọmọ gidi ni ẹ́ wẹ́dà rẹ̀ lọ́mọ yẹn ń ṣe wọ́n ní ó ní àmì ìṣọ̀pọ̀ òun ẹ lọ sí lóyìnbó tó wọ́n ṣe lọ lóyìnbó dáa London ọmọ ń gbé láàárọ̀ yìí o ẹjọ́ tí ò bá dún fọ́ọ̀rẹ́ bàbá ẹ̀ láti tẹ́lú orí ẹgbà ẹ gẹ́ẹ̀tì mi tí dáadáa bá kàn yín ẹ wá sọ́dọ̀ Ọlọ́run tí a tó kàn yín ẹ wọ́n tẹ́ ẹ ṣe pé kí ẹ ṣe ẹ̀ṣẹ̀ mi mò ń jẹ àbí àdánwò tọ́wọ́n máa ti dín nǹkan míì fún mi ni ó ṣẹlẹ̀ sí mi ní jẹ́ sin 2 àbí sin 3 àwọn ọlọ́pàá zone 11 wọ́n náà lọ lé àwọn wẹ́nìkan lọ lé àwọn fẹ́ arrest ẹ̀ àwọn kan sport ẹ̀pẹ́ ẹni ẹ̀rẹ́ ẹni ẹ̀ kàn gba ẹ̀kùlé sájáde pé kó sẹ́nu tírélà nìyẹn wọ́n tó débẹ̀ tírélà ti pa ẹjọ́ tí ò bá sáfọ́ ọlọ́pàá ó ṣeé ṣe ọdún ọjọ́ òkú ẹ̀pẹ́ ní anyway ṣẹ́gẹ́ tí ń sìn so ohun tó bá ṣẹlẹ̀ ṣẹ̀dá wọ́n lọ ẹjẹ́ kó ṣẹlẹ̀ ẹjẹ́ wá sọ bó ti sọ máa tuntun sọ alágbàsọ ẹjẹ́ ń sọ ẹ̀kọ́ ni jẹ́ríjọ́ tí ìjọ Wednesday ni wọ́n ṣájọ́ ròyìn ìjọ ìrìnàjò ròyìn àjọ sọ̀rọ̀ dáadẹ́ nígbò ní ọrùn tí máa sùn wà láì tàláì tó mọ́bì láì lẹ̀dí láìláìláwà tí máa sùn mọ́júmọ́ Thursday ìmọ̀lálà orin yẹn dùn nìyẹn wà lájọ́ orí ẹ̀mí lálà àlábò orin yẹn dùn máa sùn pé pọ̀mọ́ ni orin wẹ́ẹ̀sẹ̀ dùn gan kí mo bá ká ṣiṣẹ́ ìṣàwọn ìgbé fóònù ìgbésẹ̀ tó ní ìsọ́gun jọ mo ti dé ìmì tí sùn wákàtí 5 àwọn ilé ìṣẹ̀jẹ̀ gbádùn mo ṣe ń kí n sùn díẹ̀ wà tí mo dé rọ̀lẹ́ yìí ó fẹ́ dá àwọn dádì your phone daddy your phone is ringing ó ní fi mí lẹ̀ let me sleep this boy don't stand up and say there. ìbí ọ̀rọ̀ ni pé nígbà tí máa jí láago 2 òru mo jí aláì ló jí mi meanwhile ọ̀pọ̀ ìpọ̀lẹ́ máa kó ní FCC náà ń bọ̀ tàbọ̀ pánìà ọ̀bẹ́gà máa jẹun lọ́nà o àmà ya itri o ní à itri kẹ́ ó ní ẹ ok ó wà là wọ́n á lọ́la pé báyìí kó ní FCC ajáde akú òní sí ìyẹn aya itri lóòótọ́ tí wọ́n ní itri èrò pọ̀ mẹ́gan èrò lọ báyìí èmi baba chief ọ̀pá ìtajà lọ́nà Usman àbí agbẹ́jẹ̀ fásitì ó drive wa ajẹ́mẹ̀lẹ́ nìyẹn náà èmi ọ̀pá baba chief àwọn 5 lójú àlá yẹn bá ṣe wọ itri yẹn báyìí nípa jọ wọlé ni làwọn bandits bá sọ̀rọ̀ àjàwá 5 nìkan tíbọ́tíbọ́ lélẹ́ yìí tíbọ́tíbọ́ ni o wọ́n lè sọ̀rọ̀ àjàwá ọ̀yà bring your hand ẹ̀kọ́ fẹ́ sọ àwọn èèyàn kò mọ́ra wọn pé tají nìyẹn wọ́n ò ké báwọn mo ṣe sùn ẹgbẹ́ ọ̀tún mo fi sùn ó kọ́ sí kíblà eléyìí ṣàlàkàlà bọ́ọ̀ bá ṣe jí mi gbé ń jọ tọ́ọ̀sì èèyàn ní fọlọ́pàá bá mú mi ẹjọ́ kíkí bá ọ̀rọ̀ bá ń 33 ṣé máa sì bọ́mẹ́ kiri ọlọ́wọ́ tó ní kò ṣe nǹkan ní àníyàn ni kò yẹ wò check your intentions ní tó bá gbá ẹ wò pé
ṣé èmi kò mo fa kinní yìí wọ́wẹ́ ṣe ti gẹ́ẹ̀sì ara ẹ̀ ìyà iṣẹ́ ló ń jẹ o eléyìí Ọlọ́run fi gbé nǹkan nítorí ẹ kó wàá sọ nìkan oró ti kọ́. ó ní bàbá kan àwọn tó ń jẹ́ bí èyí ò ṣe pé èyí tójú yẹn lọ ṣe ẹ má jẹun kọrin yẹn mi mo ní yẹn kọrin tó yẹn lọ báyìí pé bàbá yẹn máa ń pé nílé yóò bá ṣe bóyá tí ò dájọ́ ló máa ṣẹlẹ̀ sí ẹ máa dunnú bàbá bí wọn mẹ́ta àwọn tó rọ̀ wáyé wọn ni ẹja náà báyìí wò láti ẹ̀ mọ̀ bóyá tó sọ ó yé àwọn mẹ́ta fẹ́ jẹun bàbá ti lóko wọ́n wá ní kíkan lọ́ra kàrà wá àgbà tó máa fi mú ẹ̀kọ́ gbóná ètò lọ́ra kàrà yẹn bá sọ wónù ló bá sunkún wálé ìbá jábá ṣẹlẹ̀ wọ́n lura wọn níbi wọ́n ti lura wọn wọ́n dìgbò lẹ́kọ́ ẹ̀kọ́ yí dànù ẹ̀kọ́ táwọn ọ̀tá fi máa jèlé sí orí ìjà yìí ni bàbá bá wọn wọ́n ní kí wọ́n yé lura wọn orí ẹ̀kọ́ ọ̀fẹ́ lákàrà nítorí ilé yìí ò ṣe bóyá èyí tójú yẹn lọ ṣe. bọ́lá ṣe ń ṣe nìyẹn báwọn èèyàn tiẹ̀ Ọlọ́run máa gbé aburú fún àwọn èèyàn ni aburú kan ló ṣẹlẹ̀ sí mi o wà láìtàláì Ọlọ́run rí ibi tó ju bí lọ fún mi ni alhamdulilayi wà láìṣẹ́ láti yọ tọ́ọ̀sì yẹn mo dúpẹ́ tẹ́lẹ̀ náà o ìjọ tọ́ọ̀sì ìjọ kẹjọ tó ṣẹlẹ̀ tọ́ọ̀sì náà gbé mi tọ́ọ̀sì náà gbọmọ lálà ó yẹ lọ́jọ́ sí àwọn ni o mo tún á fi ọpẹ́ kún ọpẹ́ alhamdulilayi rabbil alamin. ó lè ń tẹnumọ́ ibi kọ́ mo ní wà bíà o I know nothing about that page nothing àwọn tó ní mọ́ra wọn and they establish ẹ̀ ní court of law. Now on that note very appeal fún àwa I need the boss mo fẹ́ bẹ̀rẹ̀ wá sí torí Friday mi padà in tó lé mi sá in tí ò jẹ́ kí wọ́n ṣaláṣí mọ́ ó ti lọ ẹ gbọ́dọ̀ tóbi láti April 4 2022 mo kí jọ ọmọ bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí ìsàlẹ̀ lẹ́mi ni o láàrin akíjímọ̀ aṣáájú ara ló sẹ́gbẹ̀ẹ́ ilé sáájú yìí ọmọ mo ti wọlé ẹ máa gbọ́dọ̀ sọ́rí bẹ̀rẹ̀ tó sọ lọ́wọ́ yìí orí ti ìdílé kírun tó lọ ṣe mítì ìdágo mẹ́sàn-án aago méjì ń bí ni so no more panicking láti wà ń court sí wàhálà wọn àwọn náà lè jáde wọ́n jáde wà láì máa gbé ẹ̀ ọlọ́yìn wọ́n jáde sọ́bí tó wà yà mo kí àbáwá Sheikh Taofik Akeugba Gold ọmọ akéwògbẹrú a ṣe kìnnìkan àgùntàn gbẹrẹ náà sọ mi ò mọrí kìíní ni o jẹsàkọlá ọkà rẹ ṣeun ẹ kú àdúrótì ó dàbí àtọ́ sọ̀rọ̀ lọ́sàn yìí ẹ kú àdúrótì jẹsàkọlá ọkà rẹ ẹ jẹ́ aṣojú òpó rẹ̀ ẹ ń TikTok ẹ bá lè gbọ́ ṣeye náà mo ní mo ń fẹ́ ẹni tí wọ́n lè fún wa ní bọ́ọ̀s ṣé ìgbà ìfẹ́ ṣeré torí a fẹ́ gba donation fún jẹnẹrétọ̀ mi tẹ́lẹ̀ màá kàn dàgbà tó owó yẹn sórí bọ́ọ̀sì ni ọlọ́run wọ́n sẹ́ni 300,000 320 200 fún jẹnẹrétọ̀ afẹ́rà àwọn apọ̀ jẹnẹrétọ̀ àṣẹ wọn máa ní ìjìnlẹ̀ ẹ tó bá lè fún wa ní mọ́tò yẹn a máa clear ẹ̀ ẹ kàn bá send ẹ̀ a máa clear ẹ̀ 18 passenger bus àbí bá lè rà fún wa a ní díẹ̀ torí jíìpù tó ń gbé lọ jíìpù ọ̀gbádùn pẹ̀lú àlàáfíà mọ́ a dẹ̀ ní fìdáwò prayer fìdáwò fún elétò ní èní fún ẹ̀wọ̀n ìsálà ẹgbà ló kọ afọ́ a bẹ̀ ní 12 o'clock aláṣẹ di 2 à ń bọ̀ lé nìyẹn mo tún ní mítìmí ládùúgbò mi kò ní jù bẹ́ẹ̀ lọ o. kò ní ju wákàtí méjì péré lọ a máa ṣe wá sí ń bẹ̀ a lè máa torí owó ti wà nílẹ̀ fáwọn ọmọ elétò 1 million naira 1,024,000 so ó wà nílẹ̀ presently mo rò péye owó tó bá dá sí ìlàkùnrin ọ̀kẹ́rẹ̀ now ẹ bá kí wọlé a ní ìdìbọ́sì o tó wọ́n ní 200,000 orí ẹ̀ káfí máa ṣe donation 100,000 orí ẹ̀ kí n mú 50 kí n pín 50 fáwọn tí àjọ wà pọ̀ dà tí sòsè lóṣogbo that's our chief lórí cousin lórí àmàlà yóò ṣẹlẹ̀ rárá afáàní ọjọ́ ta bàbá Fawaz lásán iná eléyìí lọ ń bọ̀ ni a lè fòun náà kùn akọ̀ fún ṣéǹjì àfọ̀hún ṣéǹjì ok second abaka small ẹ̀ tó máa gbọ́ tó pọ̀ jù àmàlà ni àti bàbá chief ìrọ̀ yín wà lẹ́nu iṣẹ́ ló wà ìrọ̀
owó tí àmàlámàgbà àjọba ṣe nìkan náà bá fà á tẹnu iṣẹ́ lòun wà a kàn máa yọ fún náà a máa yọ fóun náà nìyẹn ìwé ṣàkóso 50,000 yẹn máa fún yín nìyẹn bá lè ṣe máa kí mo ti sọ yìí cousin yẹn náà wà lè fi ṣe náà bọ̀ cousin ẹ̀yin lọ́dọ̀ aláwọ̀ méjì ló máa gbowó jù lẹ́sẹ̀ àwọn méjì wọ́n máa gba 10 àwọn tó kù á gba kékékékéké orílẹ̀ èkó pé bí a ó ṣe ń pinna so 20 orí ẹ̀ ní tàfáàrí wọ́n ṣe ní ìpín nìyẹn wọ́n ní ìpín ònìyàn mo rò pé yé ẹ̀ tí wọ́n súlẹ̀ má bínú o etí tó gbẹ́ náà tẹ́ náà ni o ẹ bá kí wọ́n lé ẹ bá gbé àtàjù fẹ́ ṣe ń sún mẹ́rin nìyẹn orí ṣe láyé wọn ẹ̀ sì mo ti kó mo wọ́n kún ọkún mẹ́rin oorun ní ìrìn ó ti sùn lọ a máa ṣe stop engineer ó ti sùn lọ ẹ bá gbé phone number síbẹ̀ àti account number wọ́n àti wọn bẹ̀rẹ̀ lọ́sẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ẹni ọ̀sẹ̀ tó ń bọ̀ akọni bá ṣùàbí àmọ́ alákọ̀ọ́ni bá ṣùà ní láti jọ Thursday tó ń bọ̀ Friday Saturday mọ́júmọ́ Sunday àti ibẹ̀ ní Ṣómólú ní àti ibẹ̀ ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa now yes mo rántí dáadáa ẹnì kan bá mi ní kóòtù àjùbàtáì tẹ́wàá mọ́lẹ̀ lálẹ́ yìí má bá yín jà àjùbàtáì tẹ́wàá fún alólálẹ̀ má bá yín jà má mú máìkì wàhálà sàlám tẹ́wàá fún alólálẹ̀ má bá yín jà wàhálà sàlám tẹ́wàá fún alólálẹ̀ má bá yín jà. ìbá mi jà mo náà sọ̀rọ̀ ẹ̀já sọ̀rọ̀. iná ọ̀lẹ́ pè mí. ṣé gbogbo tó ṣẹlẹ̀ yìí náà sẹ́yìn ó lè yẹ̀pẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ fún èèyàn. ọ̀gá ẹ bá jẹ́ káyọ̀ gbọ́n tó ṣẹ̀ ni pé mo ṣe ní sọ́jìrì ó dẹ̀ ti lé ní 1 year tí ó ti wà káyọ̀ bọ̀. kò sí wàhálà mí náà ń ṣeré ni. ló ṣẹlẹ̀ níbi pé yàrá jẹ́yàn bẹ́ẹ̀ kọ́ lọ́hún sára. Àmín. ó ká mi láàbò bí ìgbà ṣe ń lọ ara mi lọ́wọ́ àgbẹ̀ gbogbo tó yẹ kí ẹ̀ náà ti parí. alhamdulilayi àti wà kú oríire mo fẹ́ mẹ́sẹ̀jì náà sórí fóònù nígbà tó dé. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ọ̀tá náà ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ní ọ̀sán ìdájọ́ ìdè yìí fún ẹ̀rọ wíwà tá a mọ̀ wọn kò jẹ́ káyọ̀ ọba àwọn èèyàn nítorí pé wọ́n mojúṣe wọn. ẹ rí gbogbo rẹ̀ tí ọ̀kan lọ márìn ọmọkùnrin ẹ̀dẹ́kun lọ́dà yẹn gbìyànjú ọlọ́ owó èdè o àwọn gbogbo ló kọ rẹ o ọlọ́run gbogbo ẹni tó dúró sí ìbá pátá ọlọ́run ò ní bá burúkú kan wá ọlọ́run ní bá burúkú ẹni kọ̀ọ̀kan wá àtẹni tó fowó dúró àtẹni tó fohùn dúró àtẹni tó máa tó ní ti tòótọ́ ní tòdodo òmìnira wà pé ìṣe lórí mẹ́sẹ̀jì wọn láàárọ̀ ìmọ̀ ti torí mẹ́sẹ̀jì nígbà tí mo gbọ́ pé àti stand with his staff jami àdìgún wa ó dà ìkan sọ pé you go to them with him mo ti fún pẹ̀lẹ́ ọ̀kan tí wọn ló ń pe jẹ́ ìdílé bàbá ẹni. ẹ fi wọn lẹ àwọn ẹjẹ ṣe. ọjọ́ tó sí wa kò jẹ́ tó sí wa. èyí tẹ̀ sọ náà lẹ́ sọ pé ẹ dákun pẹ̀lú báwọn tó ń fi agbára ẹ̀ láàrin àwọn tí ń sọ fèsì láàmú rí àwọn tí wọ́n jẹ́ wọ́n sọ̀rọ̀ sí láàmú yóò bí ò ṣe yẹ àwọn náà rí fèsì láàmú rí. because if there is anything gan láwọn táwọn àti níta yìí ti ṣe pé mo sàkọ́lọ́jì fẹ́lẹ́ yìí mo lélẹ̀ ìmọ̀ ní ọmọbìnú bàbá wíńdà mo ti ní ọmọbìnú sí lẹ́nu pàṣẹ yìí wọ́n tó máa gbọ́ bàbá wíńdà wá àwọn ìmọ̀ wọn láti mẹ́sẹ̀jì tó tẹ̀lé tó tó wáyé lẹ́nu pé ní ìsìn káwọn náà sọ ẹni ọ̀kan náà ṣe nítorí wọn tó sọ ìjẹta pé láti ká àwọn ti dáyé àwọn sapọ́lọ́jì bóyá ọjà àwọn sì ní sapọ́lọ́jì wọn á wò pé gbogbo ẹ̀dá wọn ti bá láyé bóun ò lè ṣe sọ́ọ̀rì àlẹ́ tó ní òun ò lè ṣe sọ́ọ̀rì fún yàn tó ní ó pọ̀ náà ni wà lẹ́hìn náà nìkan àtọ́pá tí ò lè ṣe sọ́ọ̀rì bẹ́ẹ̀. bọ́n máa ń sọ́ọ̀bọ̀n sọ́ọ̀rì o àjọ àlẹ́ mi ẹ̀ náà. gbọ́dọ̀ yẹn lágbára lẹ́nu ọmọ ẹ̀ tọ́mọ ẹ̀dá yàrá sọ pé òun lè ṣe sọ́ọ̀rì fún yàn wà lẹ́hìn tí gbẹ̀rẹ̀ sípò náà lọ́dọ̀ tèmi o. ọlọ́run náà ní jára fún àwọn àjẹrí ni bàbá wọn náà kú àtà iná mi náà àdìmí náà ẹgbẹ̀rẹ̀ ẹsẹ̀ kúṣẹ́ ẹjọ́ fẹ́nu mi láàyè. ẹ̀mìà ókè yá mo kí àwọn Ìwó branch àtàwọn àgbààgbà tó wá láti ìlú Ìwó mo kí gbogbo yín o mo kí kala face àkíró tí wò mí àǹgì kí ló dé Aláàjì Ọpẹ́ ti lẹ́jọ́ àwọn níwò Aláàjì tuntun wà go tire wà go tire Mr. Plumber. Fọ́mà làwà fọ́mà. Mr. Plumber. Ó ṣe jẹ́ èyí náà bí ẹ́. Ó ṣe jú yẹ́ bí. No wàhálà, well done. Ustaz. Jazakumullah khaira jaza. Lágbára tọ́lọ́ Ọlọ́run lè fi yín lẹ̀. Ọba tó ti dúró tì yín látàná lénìí títí láíláí a máa dúró tì yín láì. Àti àwa olólùfẹ́ yín tá a fẹ́ yín dénú dọ́kàn. Àtẹni tó bá tún fẹ́ yín dénú tó lùfẹ́ òdodo pẹ̀lú yín la hawla wala quwwata illa billahi al-ali. Àwọn kí ẹ̀mí àgán ikú ní pa bàbá yẹn lásìkò yìí òfò ò ní ṣe wọ́n gbogbo tí ń jẹ́ ìran òfò kò ní ṣe wọ́n
òfò àlàáfíà, òfò àrísìkí, òfò dúkìá, gbogbo tí ń jẹ́ òfò kò ní ya ọ̀dọ̀ wọn àti gbogbo tí bá bá wọn sàmì àti èmi náà débi dára mi. Inshallah bí kúrẹ́tì láti dára wọn ní bọ́ bàtà ọkọ̀ sẹ́nà náà. Ẹ rí pé àdúrà yẹn pọ̀, wọ́n ń sọrí fún mi. Àwọn wà ní múra ní last time tó lọ múra, wọ́n á mẹ́sàgì wọn báyìí. Ayé yìí mo fẹ́ débẹ̀. Sáyẹ́dì sí tó dẹ̀ ti ṣe pé gbogbo ẹ ti bá ń náwó fún yẹn pé kò ní rí sí. Àmì mi wọ́n á wá ìpè báyìí. Láti ìgbà tó ti ṣẹ́ ìpè yẹn, alhamdulilayi rabbil alamin. Ayé ti mí o, èmi ò ń dá sí i. Bẹ́ẹ̀ kí kọ́ mi sí ni pé àdúrà tí ẹ̀mí àti fún mi lọ́jọ́ yẹn, ó gbà. Ọ̀pá tó ti wá fi wọ́n hàn sáyé lágbára tó náà kò ní fi wọ́n hàn láhàn pa ọ́. Ìmọ̀ràn táwọn oníṣẹ́ lórí wọn. Ọ̀tá ilé, ọ̀tá òde, ọ̀tá ibiṣẹ́, amọ́nisẹ́ ní apàmọ́nisẹ́ ní asẹ́ntẹ́bàdé dárò tó súnmọ́ wọn tó jìnà sí wọn ti pa àwọn òde káwọn pẹ̀lú ògo náà àti gbogbo àwọn tábà bá sáà bí tábà fẹ́ràn wọn. Ẹ̀ka ní gbogbo orú wọn bẹ́ẹ̀ lára yé àti orú wọn bẹ́ẹ̀ lára ẹ̀dùn kọ̀ọ̀kan wa náà. Ọlọ́run àbá tó ti Ustaz, Assalamu alaikum warahmatullahi. Emir. Assalamu alaikum Ustaz. Wọ́n sá tún àgbò ni. Ustaz, ọ̀pẹ ní fọ́nà. Ẹ̀yin wà bí àkọ́rè. Ustaz. Ló gbọ́ tó sọ pé ẹnìkan tó kọ̀ bí àjì nọ́ọ̀sì ló ń jẹ́. Òun náà mọ̀ pé kò lè gé mi. Ó mọ̀ pé òun sì kò kọ̀ bẹ́ẹ̀. Ẹ wo, ó mọ̀ pé kò lè. Ọ̀pẹ ní fọ́nà Ustaz, ọ̀pẹ ní fọ́nà. Wàlá, èmi náà gbé yín láti bí ìjẹun. Kódà tó máa bá a sìn kàtí ní àtúntò àdórí fóònù. Ọ̀pẹ ní fọ́nà, ọlọ́ àgbéléke. Ọkọlọmọ, ìjọ́sàlẹ̀ fọkọlọmọ gan. Ọkọlọmọ, bàbá mi, báwo ni ìyàwó Ustaz? Ọkọlọmọ ti sáfà accolade Ọlọ́run ọba ń gbọ́ wà láti ilẹ̀ náà ọkọlọmọ jagunjagun nínú ẹ̀dẹ̀wẹ̀ ọpẹ́ ní fọ́nà ìtọ́jú ẹ̀kú lẹ́yìn náà Ọlọ́run àbá ṣe lágbára ọ̀dọ́ àwọn ọmọ àdúgbò lágbára ọ̀dọ́ ìṣàlá bí láti láì ọ̀tún òní gbẹ̀yìn ṣùgbọ́n ìṣàlá tó láti ọ̀pọ̀ àtọ̀tá ilé àtọ̀tá òde àtọ̀tá ìdílé ìyàdílé bàbá ọ̀rọ̀ àgbẹ̀ ilé kí gbogbo wọn lágbára ọ̀dọ́ ìṣàlá bí ṣe fẹ́ kó rí fún yín alíbẹ̀ fẹ́mi náà lágbára ọ̀dọ́ ẹgbẹ́ bí ilé àwọn kan àwọn mímà pé. Inshallah, assalamu alaikum. Ẹ wo, a ní ìdí owó gidi gan ni o. Wọ́n ní àwọn kan ẹnìkan bá mi court. Ó ní mẹ́wàá ṣe hàn pé mission wọn ni pé wọ́n á gbé mi lọ sí prison. Wọ́n ti gbé pẹ́ẹ́sì wá tó máa kọ́ ti ná mọ́tò tó máa gbé wọn lọ sí prison. Alhamdulillah ọ̀rọ̀ wá yíwọ́ ó nìyẹn pọ̀ ọ̀rọ̀ ṣe wá yíwọ́ ìkan bá bá mi. Ó ní Ustaz ẹ̀dà jẹ́ mo láìkì yín o. Ẹ̀dà pé kíní kan ní yín o. Ó jẹ́ kó o jẹ́ ọmọ ìsàmú bọ̀. Hello. Ọlọ́gbọ́n mi. Wà ló ń sáwọn sílẹ̀. Náà. Ọlọ́ba ṣe dáadáa fún mi àmín. Ọlọ́run ọba tó ní ọpẹ́ lọ́dọ̀. Alhamdulillah. Àtọ́ ní nǹkan ṣe kan láti lọ́dọ̀. Ṣé rí kíní kan ni mo kàn fẹ́ sọ fún ẹ̀rí Ustaz àwọn tí ẹ̀ ń bá fa wàhálà yìí wọ́n kò bẹ́yìn sí mọ́ ogun kékeré ogun ni wọ́n bá yín jà. A ti jọ bẹ̀rẹ̀ ogun sẹ́ẹ̀. Kò ní sí jà. Torí fún pé kí ni iṣẹ́ rí àwọn nǹkan tẹ̀ ti fi ṣeré náà ló jẹ́ kí gbogbo ilé òṣèlè. Wàláì. Irú nǹkan tó ní tó ń bá ka ẹmọ́ kọ́nà òun lè pa irú ìyẹn yẹ kó sì wà lẹ́wọ̀n ni. Wàláì. Ó ní tó ń bá ka ẹmọ́ kọ́nà òun lè pa á sì máa sọ pé ní òun ìfíìmù èèyàn yìí. Àmúlẹ́yọ kọ̀ọ̀kan ní Àtẹ̀yí kọ́ náà lọ pé ní kò sí dídí sáà lè sá lọ ọ̀rẹ́ bẹ̀ kọ́ mọ́ nílé. ẹgbẹ́. Àti tó bá kú èyí ní kò sí tó lè sá lọ àámu ni irú àwọn gbogbo yẹn kò yẹ kí wọ́n náà sì máa rìn sí. Ẹ má wọrí ìfẹ́. Ó lè jẹ́ kó pọ́kẹ́tì ló sọ wé lọ sí Jósẹ́fù. Ẹ má wọrí. Bàbá mi tipẹ́ mọ́ aburú lọ́wọ́ sí yín o. Ẹ má wọ́n tí èmi ò kẹ́ mú sí ìdájọ́ jẹ́ ni. Èmi àwọn ilé o, ọmọ àbí àkèbèrè ni ọmọ. Èmi rí wọn, ọmọ kò sànù ọlọ́mọ kó wa lọ, gbogbo mi tó bá kò sànù kó wa lọ. Àìní ìdààmú wa, ìwọ̀n tó ní ṣẹlẹ̀ wa lórí o. Ẹ ṣeun. Now, wọ́n ní nǹkan bá bá mi pé àtọ́ni pé òun ní prison ò lọ́mọ́ bàbá mi. Èyí tí mi ti wà ní Òṣogbo lẹ́ni ẹ̀ ń gbé o. Wọ́n ní Òṣogbo ló ń gbé o, kò yọjú sí mi o. Láti June 11 títí di ìjọ ní ọ̀tí ẹ̀ náà, Monday yẹn. 22 kò pè mí ọkọ̀ sí mi o bàbá mi àtọ́rọ̀ rí bọ́n ṣe rò láni ẹ sáàsì kí wọ́n bẹ̀rẹ̀ sí omi ọkọ̀ dákẹ́ ó ní ìwọ máa dá sọ̀rọ̀ tó wà lẹ́ onínúnú ìjẹ́ kí á mú kàn
tí wọ́n dá sí wọn ní amúkàn ṣé níjàrá yín ni ẹ ti yẹmí kó òun ẹgbẹ́ yín ẹ wá dá sọ̀rọ̀ tí ó kàn yín ẹ má dá sí ẹjọ́ o mi ò sọ ẹgbẹ́ yín mọ́ o ẹgbẹ́ tá a wá ṣẹ̀ṣẹ̀ wá dálẹ̀ ní kíni ní ká sí rẹ́gísítà ní kíni ṣé àti ìdárúkọ wa ni ẹ bá fẹ́ jọ́ ìwà ìfẹ́ kí wọ́n dárúkọ ẹ ṣe tán bẹ́ẹ̀ àti àánà sí ní mi ṣá ẹni bá ní ṣe é ṣe tó fẹ́ ṣe dáwà ní láì wàrùsùlì ṣẹ́rí tiwa oṣù mẹ́ta láàmú ṣe àkọ́ máa ṣe lọ́ǹchì nìyẹn náà wọ́n bá ṣe lọ́ǹchì bó bá fẹ́ ṣe dáwà bá ṣe tiwa ni pé a mọ̀ gbé káàkiri ni every 3 months ẹni tó bá lọ ṣe fún gbogbo tó bá pa náà àfi arinṣẹ́ fún ni a máa establish fún a sì máa lórí iṣẹ́ tèmi káàkiri pé ló bá fẹ́rẹ̀ ni o náà mọ̀ yìí ni o wọ́n tọ́ ọlọ́wọ́ ajá kẹ̀ mọ́ ọ lọ́wọ́. ó fi ń dùn ní náà nìyẹn ẹ get ń dùn bẹ́ẹ̀ bá ní interest ó pè tó bá ní iṣẹ́ ṣe o àwọn òtò owó ṣe o iṣẹ́ ni o jẹ̀ ní àláwọ̀ ẹ wá sí ìta gbà ẹ̀ ń gbà mí lẹ́rù má wà ẹ orí Facebook máa lọ ṣe tó ń ṣe ní yàrá yẹn owó ni wọ́n wá àwọ̀ ìròyìn àmì ìṣọ̀tì wa kọ́ nìyẹn you have to work out there ẹ wà ọmọ àwọn kò lẹ́yìn kìnìyàn wà gbóná àwọn kí wọ́n pè àwọn wounded striker yìí wọ́n lọ kóra àwọn wounded striker alọ́kọ́ra ọjọ́ ẹgbẹ́ team up àtàjẹ́ bàbá wọn àwọn alẹ́ team up àwọn ṣe ìṣìgbẹ́ ránṣẹ́ wọn ẹni àwọn ọjà bọ̀ akẹ́ máa padà ń sìn wọ́n sáà tún láì naam ẹkún tó máa jayé alhamdulilayi lọ́wọ́ ní ti pọ́tàmù àmín èsì tí ọ̀tá bá ń dá lórí sọ̀rọ̀ sókè mi ìgbélára o gbogbo èsì tí ọ̀tá bá ń dá lórí ní pẹ̀lú ògbó ọlọ́run orí wọn ni wọ́n máa fi gbé àmín ọlọ́ọ̀nẹ́jì náà mo sáà sẹ́rí ẹ̀ka yìí tẹ́lẹ̀ rẹ sọ ní sẹ́rí láti ilẹ̀ àti máa ń sọ wípé attack is the best form of defense sẹ́rí apadà wá ọ̀dà káàdì kankan níbi pé àwọn ọmọ Joseph wọ́n á máa sọ ọ̀rọ̀ tó ní kálukú bá ń sọ ọ̀rọ̀ wọn máa wá fi téèmù everybody now sẹ́rí wọ́n gba àtàjẹ́ mẹ́mbà ìlànà tó lè hákì náà ẹ ti mú ẹ́sítàsì kan wá tán ẹ wọ ọdún tí Táládé lọ kí ṣéèkì ní ẹgbẹ́ àti kìlókọ àdúgbò ṣéèkì rírà ẹ wọ ọdún ọ̀rọ̀ tí wọ́n sọ ọjọ́ ìjọ yẹn ni wọ́n lé allegation lórí ìsálà tó lè hákì pé ajíbàtà kọ́ náà ká ní irú ẹ̀yìn lẹ sọ ọ̀rọ̀ yẹn àbí ọmọ ẹgbẹ́ ìtàlá kan ló sọ ọ̀rọ̀ yẹn sí ẹgbẹ́ wọn exactly so kí ni ọ̀rọ̀ àwọn ọmọ lẹ́yìn wọ́n wá ń rí àwọn bí ìgbà tẹ́ pé nǹkan kan ò lè ṣe àwọn wà kí bátìrì àti sọ̀rọ̀ tí wọ́n wá ń rí àwọn wà kí bátìrì àti sọ̀rọ̀ tí nǹkan kan ò tẹ̀lé tẹ́lẹ̀. náà kọ́ àwọn pé kò sí nísìnyí ó ti di wọ́rọ́ sí wọ́rọ́ àwọn ọmọ tiẹ̀ náà tó bá ti ń sọ̀rọ̀ gbogbo wọn pátápátá lè gbà nígbà tí wọ́n gbé báyìí. ara wa ń sìn ní sẹ́ẹ̀ ọlọ́run apẹ́rù gbogbo. èyí tó bá ti sọ̀rọ̀ gbogbo wọn pátápátá kọ́ máa mọ̀ pé kí eléyìí ó ti kúrò lọ́wọ́ ẹ̀sìn. lọ́wọ́ láti bí mo ṣe ti wáyé kí ni ẹ̀ka wà lẹ́kùn jẹ. amúkọ́ nìkan kan lè dá sí o ìṣẹ̀wọ̀n ẹgbẹ́ yín o. no ní ìdí ẹ̀ àti sọ yẹn kọjá. wọ́n ti ẹ̀kọ́ nígbà tó mi yí padà sáà nù. kí ló ń gbà nǹkan ní ká máa sọ̀rọ̀. ẹ̀míà wájú wà ló sàn tó láì jáde. Naam. Alhamdulillah. Ṣé lọ́sọ̀ mi ní ọ̀dọ́ àbí lọ́dọ̀ yín ni? Ìlọrin ni ọ. Okay. Bẹ́ẹ̀ kọ́ báyìí. Yeah. Bí n bá sọ
hello. ẹ̀ ń lọ ń bọ̀ níṣẹ́. ẹ̀yà àwọn ìṣúná wọlé kó rọrọ̀. ẹ̀ ń tó clear díẹ̀ báyìí. wọ́n ní adúpẹ́ ní ọ̀rọ̀ náà. alhamdulilayi. ẹ̀dí gbogbo tó ṣẹlẹ̀ ẹ̀dí tán ẹ̀dí lóní gbàgbọ́. mo tó bá jẹ́lẹ̀ fẹ́ẹ́ láyé kó máa dúpẹ́ lọ́wọ́ tó jẹ́lẹ̀ yóò kà ṣe ẹ̀dí tó máa wọ́n sí ilé lọ́lẹ́ ṣe. ìyàtúpẹ́ lọ́wọ́. wọ́n á rí ọ̀rọ̀ kan ní mo fẹ́ sáré kílẹ̀ lórí péèjì yín tó wọ́n fi péèjì yín lásìkò yìí àwọn ọlọ́pàá máa pọ̀ lórí ṣètò àwọn àwọn tí wọ́n jẹ ìmọ̀ yín tẹ́lẹ̀ wọ́n fẹ́ wò ó sí ló ń ṣẹlẹ̀. ló bẹ́ẹ̀ báyìí jẹ́ fẹ́ kílẹ̀ ayé. gbogbo àwọn tí wọ́n ń ṣàdúrà fún yín ní àkọ́kọ́ máa mi gbàdúrà gbogbo wọn náà. mo ń sọ àwọn ọ̀rọ̀ kan lórí àwọn fídíò tí mo ṣe. mi ò ṣe fídíò nítorí ìsáàsì Jamiu o. torí ìsáàsì Jamiu ọ̀rọ̀ mi ní gbogbo ọ̀rọ̀ mi ṣe o. ẹ̀sìn mo dẹ̀ kílẹ̀ nínú fídíò tí mo ṣe pé tí ìsáàsì bá dé ìwọ̀n tó dà wọ́n pọ̀ ó yẹ jẹ́ ìsáàsì ló máa sọ o. ìgbẹ́ mi ń sọ̀rọ̀ lórí ohun tí mo ní tó dá mi lọ́wọ́lọ́wọ́ lórí aburú tí Yusufu lu àwọn ọlọ́pàá kan fún ní zone 11 kò ṣe gbogbo ọlọ́pàá o. kò ṣe gbogbo ọlọ́pàá o ẹ má ta ṣe gbọ́ kò ṣe gbogbo ọlọ́pàá 11 ni ò dá o. kò ṣe gbogbo. ẹ wá rí ọ̀rọ̀ tẹ́ sọ nípa DSP Bọ́lájí. sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. bí DSP Bọ́lájí ṣe jẹ́ sí yín àti ohun tí wọ́n ṣe fún yín lẹ́sọ yẹn. torí kò dá kí èèyàn pa irọ́ mọ́ èèyàn. àmọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin mi àti DSP Bọ́lájí òun lèmi sọ. kò dẹ̀ sí nǹkan tó jẹ́ kí n sọ kọjá wípé nígbà tí wọ́n ń àjọ̀bọ̀lájí àjọ sọ̀rọ̀ lẹ́gbẹ̀rún ọmọ sọ́tẹ́ kọ́sí àjọ sọ̀rọ̀ àtìyàwó wọn o. àdẹ̀tí sẹ́tù bátà yìí àjọ sẹ́tù láàrin ara wa o. wàhálà ìtàlá àjọ sẹ́tù kódà àtijọ́ sọ̀rọ̀. ó dẹ̀ ní kọ̀ọ̀kan táwọn náà dẹ̀ ti sọ fún mi nípa ohun tó ṣẹlẹ̀ yìí. understand. ìgbọ́n tí mo fẹ́ sọ ni wípé èmi kàn fẹ́ ran àwọn ọlọ́pàá kọ̀ọ̀kan ní zone 11 pé iṣẹ́ òòjọ́ wọn Ọlọ́run ò ní bàjẹ́ iṣẹ́ àárọ̀ àwọn iṣẹ́ ọ̀sán iṣẹ́ alẹ́ wọn Ọlọ́run ò ní bàjẹ́. mo fẹ́ jẹ́ kí wọ́n fura fún Yusuf Adépọ̀jù aláàbòrú ni Yusuf nítorí wọn nítorí pàṣẹ nìyẹn. wọ́n á jẹ́ kí Yusuf Adépọ̀jù ọmọ ẹ̀kọ́ gba àárí àwọn jẹ torí pé wọn ò mọ Yusuf ló ṣe fojú ní àwọn kọjú fọ́ọ̀lù sí kílápẹ̀. Yusuf jẹ́ nìkan tẹ́lẹ̀ Mr. Tender ni manipulation ni ó dẹ̀ máa intimidate èèyàn ó dẹ̀ máa ń bá ìlú kọjá àti Yusuf ìsìn òun gbọ́ fúnra rẹ̀ bó ṣe wáyé òun gbọ́ fúnra rẹ̀ òun gbọ́ máa ń bá ìlú kọjá. I have a lot of evidence wípé ohun tó dá èmi àti ẹ̀pọ̀ òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ I'm talking about my own. ihun tí ó jáde àwọn ìsáàsì Jamiu pọ̀ tí mo dá sí lórí social media ihun tí wọ́n gbé wá sórí social media nígbà yẹn tí oníyàwó mẹ́ta dẹ̀ ló pè mí kí n dá tí wọ́n sọ̀rọ̀ kan pé ìsáàsì Jamiu ló gbéṣẹ́ fún èmi àyè ọlọmọ àfáàjì díwáìrù àfáà Suleiman ìsáàsì Jamiu ló gbéṣẹ́ fún wa bẹ́ẹ̀ ni àti bí gbogbo àwọn àtàwọn social media mọ bí mo ṣe dá sọ́nà pé oníyàwó mẹ́ta ló. ẹ ọdún mo fi Ọlọ́run búra mo fi ẹjẹ bá ń bu ọlọ́tọ́ lẹ́yìn mi tó ń bá lọ́wọ́ mo fi búra tí bá pa ọkọ̀ jẹ mí yà tí bá ẹ́fà mo sọ tó fi èèyàn kan pé bá mi ṣe fídíò fún lágbájá ọkọ̀ jẹ mí yà kódà lánàá china abijẹta ni woman tó wà ní London yẹn ọ̀yá lọ́wọ́ Alilat ni wọ́n pè mí kódà ọ̀rọ̀ yẹn tí wọ́n láàbọ̀ torí pé mo pọ̀ mú pc wọn ni màmá pè padà mi sì pọ̀ padà dì sí mo ṣàwọn sí lọ́sàn-án ni èmi ò ráyà blọ́gà o ẹ̀yin lè máa fún ọ lówó lọ́wọ́. distance tẹ́tí rí ọlọ́run fúnra rẹ̀ ó pè àwọn èèyàn ní ànáṣù ìtumọ̀ ẹ̀ ní pé èèyàn máa ń gbàgbé ṣùgbọ́n àwọn kì í gbàgbé. fún ara ọlọ́run tó pé pàtàkì ẹ̀ máa ń rán wa létí pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run mi ò fi bẹ́ẹ̀ ní àyè tó pọ̀ àwọn àlàmà ṣe láì program pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àwọn èrè màá àwọn èlétí pé bẹ́ẹ̀ mi ṣe dá sí ọ̀rọ̀ ẹ̀yìn àti ẹ̀lẹ́pà captain àwọn èèyàn ti lè gbàgbé bọ̀ jẹ́jẹ́ bí ìfẹ́ pé gbogbo wa la rántí pé oníyàwó mẹ́ta ló pè mí kí tó létí mi ò dá sí àti máa pè é nígbà àwọn tó pè kọ́ nígbà oníyàwó gbà ọdún mẹ́ta oníyàwó mẹ́ta kódà àwọn yóò tó fún náà tì sí mi pé kó pè mí nígbà yẹn torí pé wọ́n ti rí social media validation pé àwọn ti wọ́n lórí social media ẹ̀mí ò dẹ̀ dá sí ìgbà náà ló ṣe tì sí mi pé kó wá pè mí tí mo fi bóyá mẹ́ta sọ̀rọ̀ oníyàwó mẹ́ta rẹ̀ kì í dá sí ihun tí mo dẹ̀ rí tó dá mi lójú ni wípé Yusufu àwọn káfíńtì kan lọ intimidate ní tó lọ bá yorùbá jẹ́ mo rí ó dá mi lójú nínú gbogbo ṣáàtì tí tó kẹ́kọ̀ọ́ wá ń gbà yẹn ibẹ̀ mo ti rí ẹ̀rí tó dá mi lójú pé Yusufu àwọn káfíńtì wípé kó lọ bá yín lórúkọ jẹ́ mo dẹ̀ mo lórí lórí ẹ̀dọ̀la. now tí wọ́n rí gbogbo tí káwọn wá ń ṣe ìbọn sọ pé kó kiri kan yé gbogbo àwọn èèyàn
wípé wọ́n ti kọ́ mọ̀ pé ìsìlámù wọn ò pọ̀ ẹni kò tí ì sọ fún ìṣe. Ṣùgbọ́n wọ́n sàpamọ́ lábẹ́ ìsìlámù wọ́n fi ń tọ́ àwọn èèyàn. Wọ́n rí àwọn kan wà nínú àwọn tí wọ́n gbé ẹ̀sìn dání àwọn ọmọ ìyá wa alùsùn ọ̀jàmá sáàsì daniel mo fẹ́ kọ̀ ẹ́ ti ní impression kan ẹ má torí ẹnìkan máa kọlu gbogbo àwọn alùsùn ọ̀jàmá. Wípé ẹjẹ́ nǹkan kan bẹ̀ fún owó ìsàsùn ẹ̀gbọ́n mi àgbẹ̀dọ́ máa ṣe topic ẹ̀gbọ́n mi àgbẹ̀dọ́ máa ṣe topic lórí àkídà wọn ẹ̀mẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tẹ̀ máa bẹ́ẹ̀ tó fún wa lálọ́ torí pé wọ́n máa ń ga fight ni. Nítorí máa ń ga fight ṣé ihun tí wọ́n jẹ́ ihun tí wọ́n fi ń rí support lẹ́yìn lórí lọ́dọ̀ ọmọ ìyá wa yẹn ni pé àwọn ọ̀pọ̀ tẹ́ sọ tẹ́ pé ẹ̀rí wà fún yín lóun ò lè jáde kó defend ẹ̀ máa wá sọ fún àwọn ìyẹ́pẹ́ wọn tí Jamiu sọ láti máa fi kó ẹ̀ṣẹ̀ wọn lọ́kọ̀. Gbàgbé tí ẹ bá fẹ́ bá Yusuf jà ẹ bá Yusuf jà ẹ jẹ́ sọ̀tẹ́ kan fún ilé tí mo ṣiṣẹ́ kò Saheed Shittu nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi náà tó gba àwọn ọmọ ìyá pọ̀ ọjọ́ tí mo yọ Saheed kó láàrin àwọn ọmọ ìyá làwọn ọmọ ìyá pé àwọn òdà sọ̀rọ̀ àmọ́ wọn Saheed lọ́jọ́ ní iṣu ẹjọ́ Yusuf kó láàrin wọn tó kò sí tẹ́sán kan tẹ̀lé láàrin òkú láàrin wọn kò sá sọ̀rọ̀ jàmá onígbàgbọ́ ẹ̀ka fáìtì ló máa ń wá sọ́pọ́ọ̀tì tó ṣe ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n lẹ́lẹ́ẹ̀kẹta gbogbo ìjọ tó kò wá ń ṣe onípa àwọn tó wọ́n bá ṣe ò kì í ṣe wọn ò kì í gbégbèsè lórí ẹ̀ ló ṣe máa ń dàbí pé ó ń ṣàṣegbé ní gbogbo tí sọ́wọ́n ṣe ó wà ìlẹ́gà kò lè ṣe ẹgbẹ́ wọn lọ́sí ṣe tẹ́sí láyé tó kọ́ tó rí kọ́ 27-25 tó wá bẹ̀rẹ̀ kò sí ìkọ́ ìjẹ́ tó wáyà yìí rẹ̀. ìwé lè tì tó ń ṣe náà the same method ni pé the same method wọ́n lè lọ ìgbẹ́ kọ́sá ìlú police and fleet. àwọn àti Saheed ṣe kí ẹ máa lo abẹ́rẹ́ kọ́ wá bẹ̀bẹ̀. ẹ lọ bẹ̀bẹ̀. ṣe ẹgbẹ́ wọn tó wá ń bẹ̀bẹ̀ yẹn ìsọ́sùn àtúwá lè blame wọn tó ká ẹ̀yìn kárísímà wọn ò gbé. ó lè gbé wọn. kárísímà wọn ò gbé. kárísímà wọn ò gbé. ẹ dákun wọ́n ní bí ṣe ní kọ́kọ́ pẹ̀lú ọ̀sán pẹ̀lú ọ̀gbọ́n tó bá dé dìde nígbà tó dé dìde ńlá sọ̀rọ̀ yẹn sìn tí kárísímà yìí dúró tán. ẹ dákun ẹni tó tó wá lè tètè ẹ dákun ṣe wá kọ́ta lọ bẹ̀bẹ̀. ó tíra. ẹ lè bẹ̀bẹ̀ tó gbé kí ni kárísímà yìí gbé. ẹni tó yìí gbé kọ́ kí ni táwọn àsọ̀rọ̀ èmi ìdajì ló gbẹ̀lẹ́ nìkan mo sọ níwájú ẹ̀ mo sọ níwájú ọlọ́run tí mo ti sọ́wọ́ ṣe yẹn torí pé ẹ̀yin tó ń bá ṣe sàlámù àlékún lẹ́vù ni. ẹni tí sọ́wọ́ kì í ṣe sàlámù àlékún ẹni èyí tó fò fún ara rẹ̀ ẹni tó gbọ́n lómi ẹni tó gbọ́n mọ̀gàn ọ̀daràn òun gbọ́n mọ̀ yìí pé ó jura wọn lọ ṣẹ́jú àti kíkà mọ̀ gbé lamẹ́ríkà ká ní Nàìjíríà ni mò ń gbé máa dúró tí òun gbọ́n máa ti fi rí ẹ̀ but mi ò lè jókòó sí mi ò lè torí ẹ̀ tí wọ́n jókòó sí Nàìjíríà èyí tí mo bá fò lọ́wọ́ tí mo bá pò lọ́wọ́ sí ní bẹ́ẹ̀ dáì kọ́tù lẹ́kọ̀ọ́ wọ́n ti sọ fún gbogbo dọ́kúmẹ̀ntì wọn tó gbẹ́jọ́ tí wọ́n gbé mi tí wọ́n lo àrùn òkú tó fi gbé mi wọ́n tọ̀ sí ìdí ẹ̀ lèmi ṣe bá wọn pọ̀. wọ́n rí bẹ̀rẹ̀ mo ti wá lọ ibi tó wá kọ ọ̀fíìsà Bọ́lájí nìyẹn ọ̀fíìsà Bọ́lájí ló mú àwọn bọ́ìsì tó wá gbé mi létò. wọ́n máa wọ́n bá bá mi lọ́sẹ̀ tó wá nǹkan tí wọ́n ṣe fún nígbà yẹn tí ò bá ṣe ọba tó ní mi tó dúró sí mi tó rán àwọn èèyàn sí mi mo wá wò pé ṣé ká ní wọ́n gbé mi dé Òṣogbo pẹ̀lú fake bench warrant. nígbà tó kọ́ mi sí wọ́n smith ìtajà mi ò ṣé mo ti sọ fún yín ti pẹ́ gbọ́n mi ò fẹ́ lẹ́fẹ̀ẹ́ owó pọ̀ yín náà wà ń bẹ̀. mórí. wọ́n pè mí àti yíyan fi sí owó sí ẹ dákun tó bá jásí pé wọ́n gbé mi dé Òṣogbo yẹn ṣé bó ṣe máa parọ́ tó máa ní pé wọ́n láti wọ́n ẹ̀sán gbé mi lórí fake. ẹlẹ́ẹ̀kejì tí mo tún wá dé gẹ́gẹ́ lọ́wọ́ wọ́n sì ni pé lẹ́tà tí wọ́n kọ sí immigration fún ara wọn wọ́n lọ kó resignation ọlọ́pàá kan síbẹ̀ ni. ìyẹn lèmi bá yẹ́sọ̀rọ̀ pọ̀ lọ́wọ́ láwọn ọ̀rọ̀ tí mo sọ tí mo fi pé ọ̀fíìsà Bọ́lájí ń gbà yẹn ìyẹn ló fi dá pé ọ̀rọ̀ tí mo sọ nípa ọ̀fíìsà Bọ́lájí ló fi dá pé àbúrò àwọn àtàkùn mi àtàkùn ọ̀fíìsà Bọ́lájí yìí tó fẹ́ kó bá wọn. níwájú nípa ìsá Jamiu now Yusuf nsìn ó ti tẹ́pẹ̀ nú ẹ̀ now ó kò tíráyà báyìí ó bọ̀ wá sáko tíráyà yín o. sáké. wọ́n máa sàkó sáwó wọ́n máa sàkó tíráyà yín o Yusuf Adépọ̀jù. lọ́yà sọ pé kọ́ fáwọn ní 2 days lengthen tire. ẹgbẹ́ agbẹ́wọ̀n mẹ́tò ní kéjì ẹsẹ̀ wàláyà mámọ̀. wọ́n máa sàkó tíráyà o. ó lè withdraw kéjì ẹsẹ̀ possible. ó lè withdraw kéjì o. wọ́n lè bá ìtọ́jú pé tí sọ́wọ́ bá fi lè withdraw kéjì ẹsẹ̀ tó bá sàkó tíráyà wọ́n tó bá sọ wípé lọ́la yóò máa dọ́kọ́ lórí ẹ̀. láì tó possible. wọ́n ní ẹlẹ́kejì sáà Jamiu ẹ jọ mo fẹ́ bẹ́ẹ̀ nítorí tọ́lọ́mọ tẹ́lẹ̀ gbogbo ètò àlọ́ program yìí ni lórí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí. àwọn fẹ́rẹ̀ ìtura àdúrà kí nàìjíríà muslim diaspora àwọn ti try. èmi lè tọ́ mo kọ́kọ́ àwọn sọ́gbà èmi ò sí nínú gọ́ọ̀fù méjèèjì mi dẹ̀ interest. mi ò ní fẹ́ bọ́t gbọ́ lórí justice àti òdodo tí mo wà láti support ẹni tó bá gbọ́dọ̀ dúró dání. ìsìnkú ẹ̀ka ọ̀kan sìn mo fẹ́ kí gbogbo àwọn tá a lọ program yìí ká support yín lórí ẹ̀ bóyá ká dáwọ́ mi ká fi rí ìsinmi kéèsì yẹn àwọn ọmọ ìṣòwò tó pamọ́ mọ́ yín pé
ẹ tà wọ́n ṣáàjà bíi ẹ jẹ́ kí wọ́n wọ́pọ̀ ẹ jẹ́ kí wọ́n ti sọ́ọ́ pẹ̀lú wọn náà. wàláì wọ́n wọ́kọ̀ tó wàláì wọ́n wọ́kọ̀ tó. ìdá tí ẹ bá ṣe géètì yẹn ìjọba dùn ẹ̀yà wọn pàtó pẹ̀tọ́ bí wọ́n lọ wọ́n lọ kiri kan ẹni pẹtíṣọ̀ tó bá pọ̀ àgéèsì ẹ̀ tó bá ti lè pẹtíṣọ̀ yẹn o kò fúláì mọ́ ó máa fáyà bàtì. ọmọ fábà kiri bẹ́ẹ̀ ni. ẹ wo wọ́n sọ̀rọ̀ kan nípa kéèsì yàgàbà ní kọ̀ọ̀kan àwọn kọ́lẹ́kọ́lẹ́ gbé wọn wọ́n parọ́ láyé ìdílé wọn sọ̀rọ̀ yẹn o bọ̀t nítorí owó ọkọ̀ ẹ̀ tó wà ń bẹ̀ wọ́n sọ pé àwọn tó ní bí yàgàbà ní lọ́kọ̀ méjì wọn gbé wọn tí ò bá gbé oyún sọ́fò gbogbo ọmọ tó bá gbé wọn kọ́ sí i. No, má ṣe pé mi lọ mi gbà. ẹni ọlọ́rọ̀ mi ò gbègbè lórí fógà mi gbà. because ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ kẹsì àgàbà yìí tó ń sọ yẹn tí yóò bá dárúkọ àwọn tó ń wọ́n yá àgàbà yìí ẹ máa rí o tó wà jẹ ọ̀la ẹ máa gbẹlẹ fún. ó bẹ ta hello. ẹ̀lẹ́ family ńkọ́. ẹ̀sùn àbẹ́ program báyìí. mo ní ẹ̀sẹ̀ àmàdúgbò fọ́nà rẹ̀ sars. àmàdúgbò fọ́nà rẹ̀ àmàdúgbò fọ́nà. wọ́n mú ká nínú ẹgbẹ́ ìbò àtọ́ ní lọ́wọ́ nìyẹn ni. ní onígbẹ̀ẹ́ ní ìdìbò láíláí. àwọn náà mọ. ẹ̀rọ tí lọ́dún náà púpẹ̀ ọkọ́ tó mọ bọ́tọ̀ fún. wọ́n ní mi mọ̀ fún ìwà tó ní lọ́wọ́ nìyẹn. mo ní ẹ̀yin ètò mọ ayé rí tẹ́lẹ̀ rárá. nínú ayé rí. jọ wọn kọ lọ sí ayé nìyẹn. ọjọ́ bá ń fún ara ẹ̀. ọjọ́ jù ọ̀nà ìgbọ̀n bá ti ṣe àṣeyọrí láti ra ní nìyẹn láti ra sí ní jẹ́ ẹnẹ́bí. alhamdulilayi alhamdulilayi fọlọ. hello. sọ sàmà lẹkọọ máa bínú sọ. alo sàmà tó la. ẹ kú ètò náà. ara ni ẹ yà. ṣé nípa program ni. àwọn lóòótọ́. náà ṣé rí ẹgbẹ́ tó pè yí lẹ́kọ̀ọ́ yẹn náà pé àwọn bọ́ìsì yìí sùn sí ilé àwọn àjọ láti bá tako. ok. sàmà lẹkọọ. wàá sàmù gbọ̀ngbọ̀. sàmà lẹkọọ. wàá sàmù gbọ́ sàǹgbọ̀. tó láwọn ìsára jí bá tako. iṣẹ́ alábì kó tó láti ta la láìpẹ́ láì dàgbà gbé sí ẹ̀. ẹnu ẹwọn ṣẹ̀ṣẹ̀ ní kéèsì yẹn fìyẹn lẹ̀. ọlọ́run ẹja àwọn lọ́wọ́. ṣé àgbẹ̀ ìgbà tẹ́lẹ̀ lọ́pàá jẹ́ muslim èmi sì dọ̀rọ̀ yẹn lọ́wọ́ mo ti dọ̀rọ̀ yẹn. àdánù ara àwọn ìsára àwọn dànù wà wà. ok. gbogbo wa náà ló sọ. wọ́n máa pòdúsẹ̀ ni tó kó bàtà yẹn. ok. tẹ́lẹ̀ lájọ fi ojú ọmọ ìyá wò á kí n sọ ọmọ ìyá báyìí. ọmọ ìyá gẹ̀ láti mo sí mo. àdánù mọ́ sars. ọmọ ìyá ṣá. wọ́n máa pòdúsẹ̀ ẹni tó kó bàtà yẹn máa pòdúsẹ̀. so tó gbàtà ó ti di fire for fire ẹ wò rí a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò. sí wàhálà. ẹ wo ìtaṣe náà tó oníyanṣẹ́ ọlọ́gà ṣe á bọ̀ ọ́ bọ̀ ẹ̀nìkan tí ń pè mí láti ẹ̀kan báwọn ká ṣe o. mẹ́kù padà ni. àbẹ̀sọ̀ àfiṣẹ́ sàmàlẹ́kùn. sàmàlẹ́kùn èyí tẹ́ ẹ sọ yẹn ò tí kún ẹni ìta àṣẹ náà ti tó kọ ìtọ́ ẹ fún aláyè o. nítò 12. ẹjọ́ inú wa dùn ní ọlọ́run bá wà nínú jẹ́ àwọn wà nínú dùn àwọn bá nínú jẹ́ lọ́dọ̀ wọn báyìí. for sure. ní ìṣẹ̀lẹ̀ ní wípé àdúgbò fọlọ́run àwọn rò pé bí àwọn ṣe ní ìjàmbá. kárígò àpátágbára ẹ ṣeun jàjà ṣe ọlọ́run sọ lẹ́sàn-án rí náà. àwọn rò pé àwọn ṣe yín ní ìjàmbá ni oore ló já sí fáwa. lórí sars gẹ́gẹ́ bí n tẹ́ sọ tí mo dẹ̀ ń sọ lẹ́yìn wípé gbogbo nǹkan yí ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sars gbogbo tó bá ti bẹ́ẹ̀ dà láyé ọlọ́run mọ̀ sí. ìsájà pé august 8 ní ọjọ́ 22 ọjọ́ ìdíje ẹgbẹ́ lọ́wọ́ ayé yìí ni ọ̀rọ̀ ọlọ́pàá wá láti lọrin ní ọlọ́pàá pé ìjọba ní kọ́ wá mú yàn ní ọlọ́pàá pé bóyá gọ́ọ̀mẹ̀ntì lẹ́sẹ̀ lọ́sọ̀ láti ilé yín ọlọ́run ṣe kí ni ọlọ́run kò yíyọ ṣé pé wọn lérò tó bí àwọn mẹ́ta jáde síta tó wọ̀nyí àbí àwọn ìṣòro náà pé àníṣe àníjáde wà nínú ilé àníkókó ojú ẹ̀mí ìkúra kó máa ọ̀gẹ́jì ẹ̀kúra tó ṣàtúnyẹ̀wò yàmá lọ́dún yẹn ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe àbáyé ìgbà yẹn tún wá ìgé ẹ̀wọ̀n náà bó ṣe kó yíyọ tí wọ́n ṣàṣeyọrí ṣé wọ́n pé nílọrin náà ó káwọn èèyàn wá ó ṣàgbégbé yín wọ́n rí kọtí sínú ọ̀sán ara fún un pé kẹ́má dúró lóde ìyàtọ̀ tẹ́kọ̀ọ́ yìí station láti yẹ. owó tó ń ná dànù ṣé àgbẹ̀ ní zone 2 lẹ́kọ̀ọ́ náà bí ẹ̀mí
méjì náà ló tún káwọn ọlọ́pàá wá tó wá gbé yín ẹ̀wọ̀n lọ́wọ́ yẹn sọ pé àníṣe ìránṣẹ́ mi ni kò tó máa ṣe ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ yìí òun lẹ ti lọ́jú yẹn wọ́n lọ́dọ̀ bá aburú wà wájú ọ̀pọ̀ tẹ́tí sọ́lẹ̀ ìkókó lẹ̀. wàláì wàláì. orí mo ń lọ sínú sẹ́sìn pé máa yẹ tó hàn sí wa tó hàn sẹ́yìn náà ó kéré tó tó mẹ́fà. àìmọye mi tó ṣe tẹ́yìn ọmọ àwọn èèyàn lọ́tọ́ kan fi mọ́tò tẹ̀lé yín lọ́nà dàrú mọ́ wọn lójú tí ò hàn sí yín. ṣé wọ́n ti dá báyìí ní sí lórí kan gbọ́dọ̀ tẹ́lẹ̀ wọ́n tẹ̀ yín káàkiri ni kò sí kọ̀ọ̀kan báyìí sí ẹ̀jú sí kóòtù. ẹni tó kọ́ sọ́ba ẹ̀mọ́ ni ẹnu sí ọ̀dọ̀ máa ìpàdé ayé wọn o nǹkan tó fẹ́ ṣe ló fẹ́ ṣe o ṣé akọ́kọ́ bá lọ bí ẹ̀dùn ti kò wá kò fẹ́ ṣe yẹ wọ́n fẹ́ ṣe ìdẹ èyí tó ṣe náà ló fẹ́ ṣe pé yẹ káyé máa sọ pé wọ́n ti mú jáde ariwo ẹ̀ náà ló fẹ́ iyì yẹn náà ló fẹ́ ariwo ẹ̀ náà ló fẹ́. iyì ló wá já sí fèmí. bẹ́ẹ̀ni so lọ́bẹ̀bẹ̀ nfa wọ́n yé mi o ilé ẹgbẹ́ tó sáyìn lọ́wọ́ ti sí ìdàgbé yàrá sọ fún ọgbẹ́ kọ́dẹ̀bẹ̀ àsádà lọ́bẹ̀bẹ̀ ẹ̀sìn àlùmọ́kà lọ́bẹ̀bẹ̀ dákúmọ̀ lọ́bẹ̀bẹ̀ ìyá jísọ̀sì lọ́bẹ̀bẹ̀ lórí kíni lórí tí kì í ṣe tiwọn sọ́ọ̀sì wa máa ṣe kéèsì yẹn kéèsì ìwà bí àwọn máa ṣe àti atata tó wà lamẹ́ríkà south atata tó sọ pé ó dáhùn lójú kó dáwọn mẹ́rin wá o a máa ṣe kéèsì yẹn ó fún wọn atata tó wà lamẹ́ríkà yẹn o ọdún kan àwọn ọmọ àtìláwí àwọn ọmọ àgùnmọ́dìyẹ mi ọmọ yẹn ṣe bíjú ẹ̀ wọ́n ṣe bí ìgbésà wípé wọ́n pé ìgbésì lẹ́yìn wọ́n ṣe ẹgbẹ́ òkú síwájú wọ́n ṣe ọmọ òkú wọlé èyí ò rò pé wọ́n ṣe rí nìyẹn mi wọ́n pé àwọn ọ́fíìsì nìyẹn wọ́n ní kí lẹ́yìn ìwọ̀n fi rúkọ láì ṣe bí kò fi ṣe kó fẹ́ lè fẹ́ ó ti di barista ní ṣé wọ́n ṣe máa rí ìwọ̀n fi tọ́wọ̀ ìjọba ìbàjẹ́ wọn sọ òkú kílẹ̀ lọ́wọ́ tọ́wọ̀ yẹn lọ́wọ́ ìjà ọ̀nà ọ̀rọ̀ ṣe rí ọmọ ní ẹ̀dá àwọn oníkìjẹ́ kò wúri aláwọ̀ táwọn dùn wọ́n lọ́wọ́ ọmọ ọkùnrin ṣe bẹ́ẹ̀ yẹ àwọn onígbà káàkiri sí kìkìjì jù sóhun. máa yọ ọ̀pọ̀ tí ma ṣe bá òun jẹ́ ta ló máa gbéṣẹ́ fún yẹn ṣé ọmọ tí ma gbéṣẹ́ ayé òun jẹ́ ẹ máa wo ti ń ṣe. ó ti máa kárí ọ̀rẹ́ jẹ́ àwọn tó fẹ́ gbéṣẹ́ fún ọ̀nà ọgbà olórí gbogbo lórí ọmọ bàbá fáwọn. ìjì ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àná mi wàá sáńsọ̀rọ̀ àgbò ni. yàrá òṣìṣẹ́ àti láìfù lẹ́wà o. yàrá òṣìṣẹ́ àti àbúrò wọn. láìfù lẹ́wà o. ok. ok yé ayé sora ẹ má bínú torí Ọlọ́run wọn láì sọ̀rọ̀ alẹ́ yìí o tọ́jú àgbáyé sí i. alex ẹ wò ká wà lórí sọ̀rọ̀ ẹ ṣeun ẹ kúrò náà lọ́kùnrin sí ẹ ṣeun àti gbogbo àwọn yóò pọ̀ àwọn kan àti ilé dákọ wọn wà alex alájà sora òṣùpá àdínní ìsàlátùlákì international ẹ ṣeun Ọlọ́run sọ lẹ́sùn ó làwọn kìí lálẹ́ ẹ̀gbọ́n àgbà ó lè kí àwọn ìyàwó wọn ta sílẹ̀ ńlé látòrí àbèjì lórí àwọn ìyàwó tẹ́gbọ́n àbáka àwọn ìyàwó àṣìfù everybody ẹ ṣeun o ẹ̀bí nípa filélẹ̀ fún ọ̀sẹ̀ tó pẹ́ ọ̀sẹ̀ tó gbàdúgbò fọlọ́n ọlọ́kọ̀ bá sọ ẹ́ lẹ́sọ̀rẹ́ wàbí àpèjì yẹn a máa wá ẹni tó ní a máa wá rí gbó wìdírí ó máa ṣẹlẹ̀ o a máa gba justice orí kéèsì yẹn olóńgbò a máa mẹ́tọ́ ní táwọn máa máa àmúlòhùn ẹ̀rọ wájà àtàwọn ìròyìn yẹn ti kọjá o omi ò yọ kópa lọ́sọ̀rọ̀ hello ààrẹ káfàtà náà mú. a ní àrùn ní àwọn àjàkọ́ mo fẹ́ kọ́ o. gbogbo agbára àbáwọn ọ̀tá bá gbé nítorí ẹrù ọ̀gá mi wò inú ẹ̀ dára já mi wò ayé ẹ̀ dára ju bẹ́ẹ̀ lọ gbogbo ìlú rere táwọn ó sì ọ̀nà ìlọ́gbọ́n lọ́ba mi sọ fún wa. wọ́n lọ́ sàníyàn ní dámi lẹ́jọ́ rẹ̀sì lánàá. a lè fi dáná lẹ́jọ́. ayé mo gbádùn yín. ṣe rí àwọn tí ọ̀gá wọ̀nyí lò wọ̀nyí ṣe rí àwọn táwọn wọ̀nyí àwọn èèyàn tó ń dayé mọ̀ àwọn ní ọdún tì yẹn wọ́n kọ́ wọn lọ́gọ́d àgàgà àwọn tí wọ́n tó ń kọ́ àwọn ọjọ́ tó ní àwọn fẹ́ mọ̀ ṣe tó lọ́wọ́ látara yín àwọn èèyàn yẹn àwọn ló wọ̀nyí ṣé wọ́n ní àwọn tó ń
tó ń dìtẹ̀ yìí wà fún ẹ̀kọ́ tẹ́ pílẹ̀sì tó kàn sọ̀sọ̀ kútọ̀ lẹ́nu ẹ̀ kò mọ̀ yín ni torí tó bá mọ̀ yín pé títí ìsìlámù lẹ́yìn jà fún kò ní mọ̀ sọ̀rọ̀ kútọ̀ tó sọ lẹ́nu ẹ̀ ẹ̀fí ọmọdé làfà ẹ̀ ṣé wọ́n rí òun kí pé ẹ káàbọ̀ ẹ kú yìí alhamdulilayi lágbára ọlọ́run ọ̀pẹ́lẹ́ ọ̀pọ̀ mi ṣe ní fún yín náà pé orin náà fi ṣe fún. láì oore ni o ibi ẹgbẹ́ ọ̀rẹ́ yìí náà oore ni ọmọ pé bẹ́ẹ̀ àwọn òpè pé bẹ́ẹ̀ ni ìgbà tó ń sáré o báwọn tó mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní ilé wa tó bá jẹ́ pé ọmọ dìde yẹn àgọ́ yẹn tó bá mọ̀ pé bó ṣe bá rí lélẹ̀ kò ní sọ pé wọ́n rẹ̀ sí. àìsílẹ̀ ó fi dáhìn náà. ẹni láti ẹjọ́ yìí nínú ọmọ ọkọ̀ tó ń ṣe tó fi ìpè bóyá wọ́n ti wà on top of the world. ìwọ fúnra lára ẹ̀ ọ̀hún ṣe kú ọ̀rọ̀ yẹn kọ́ wá sẹ́kù kí wọ́n ní kẹ́lẹ́ wá sẹ́kù. ó jẹ́ local champion síbi tó wà yẹn. owó ìránṣẹ́ bí káàkiri gbogbo Nàìjíríà wọ́n yẹn ti tàrú. ẹni wọ́n sórí gbogbo torí èmi ò justice Nàìjíríà kọ̀ ó kò jẹ́ pé ó ní bá ni. ìlú yẹn kọ̀ wá kọ̀ wá lọ́wọ́ ọlọ́pàá ṣe wọ́n ṣe wẹ̀. láì ní ṣe investigation pé ṣé kò tó fẹ́ ní ọ̀dọ̀ àmì ìbọn títí wọn náà máa jẹ kò jẹ́ tó gbọ́ wọ́n kàn carry out operation tí ò necessary. mo tó ní bó tẹ́lẹ̀ wọ́n lọ yẹn o tí wọ́n lérò pé bóyá o ti wà lọ́tí wọ́n láì sọ́mọ́ mi lẹ́yìn àbí. lọ́dọ̀ tèmi tí wọ́n tẹ̀lé mùsùlùmí lọ́kọ̀ wọ́n ní wọ́n sọ pé ìwọ mùsùlùmí kí ìwọ wo ṣé bí ìwọ mùsùlùmí yìí lára kiri kí lè fẹ́ fi ní ẹgbẹ́ tó bá yẹ tí ó sọ pé mùsùlùmí yẹn torí bó ti ń dẹ́fẹ̀ àwọn tí wọ́n ń ṣe kò sí wọn mùsùlùmí náà kẹ́ kèfèrí wọ́n lórí lára gbẹ̀rọ lọ́dọ̀ mi. wọ́n yẹ ilé kèfèrí kí èèyàn ọ̀sẹ̀ wọ́n sọ pé o ọlọ́pàá wọn máa fi gbé ogun yẹn lọ́sọ̀ káàkiri. wọ́n bá ti gbé kèfèrí sọ̀rọ̀ nígbà mi kèfèrí gánà ìgbàgbẹ́ ẹ̀fẹ́ sílẹ̀. ṣùgbọ́n wọn tó lọ jẹ́ mùsùlùmí tó ń tẹ́ tó ọkùnrin ni wọn gbogbo ẹ̀ tó ò lẹ́bi ìdáríjì lọ́kàn. ẹjọ́ kan ó dẹ̀ bí ẹjọ́ 17 márùn-ún lọrin ẹ̀yìn ní Òṣogbo lórí ẹjọ́ kan ìwọ lọ́nà ustaz jẹ́rí dáadáa bẹ́ẹ̀ ṣe ní kẹ́mọ́ ṣe o ṣe kí n tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ká mọ̀ wípé èèyàn dáadáa ní wọ́n ní gbogbo èèyàn lórí ìdẹ̀tì ó ní ọ̀pẹ́ lẹ́yìn ni ó ní ọ̀pẹ́ lẹ́yìn ló fún wọn àkókò gbà ó ní ọ̀pẹ́ lẹ́yìn ni ṣùgbọ́n wọ́n jẹ́ kọ́ ọ̀pọ̀ fi hàn pé ẹni èèyàn tó tún ju èèyàn torí àwọn èèyàn tó wà lóye tí wọ́n àwọn èèyàn kan tó wà lóye àwọn èèyàn kan àtúntò àwọn lóye àwọn tó ju àwọn èèyàn lọ́wọ́ bẹ́sìn alhamdulilayi ọ̀gá àmì ọlọ́run ní fílẹ̀ o kò ní dáadáa bùkátà yìí kò ní dáadáa bùkátà wọn wọ́n pa àwọn èèyàn tó wọ́n dá sí pátápátá ni wọ́n dúpẹ́ lọ́wọ́ látọ̀rí àwọn members wọn pátápátá lórí àwọn resort active member náà àtàwọn tó wà lọ́sẹ̀ gbogbo pátápátá títí tí ẹni China ti Australia gbogbo pátápátá tí ẹni New Zealand náà gbogbo yín pátápátá wọn dúpẹ́ fún àpọ́yọ̀ níbẹ̀ o ọ̀rọ̀ Yorùbá ló sọ pé ilé alákò kì í gbẹ lọ́jọ́ tẹ̀rọ̀ iye láti sọ máa wí tán ẹni àbọ̀wọ̀ nígbà fún òkú tẹ̀rọ̀ náà òtún ẹsẹ̀ kan tẹ́ fún aláyè láti sọ̀rọ̀ sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. tí màá fún yín láàyè láàyè àti máa fún láàyè odidi ààrẹ odidi mufti Amẹ́ríkà fún rìsálà agbọ́dọ̀ fún yín láàyè dandan nìyẹn. now ẹ yá àfẹ́ ṣe lọ àtúnilé wọn lọ pèsè ẹ pèsè o ẹ máa kó bá wẹ nínú. hello. salaamaleykum. wà ló ń sáńtúlà. àṣẹ̀ṣe wà lórí ètò. bẹ́ẹ̀ ni o ta ló ń sọ̀rọ̀ o. Mrs. Balógun ló ń sọ̀rọ̀. ok. mo fẹ́ dá sétò ní o. naam. àdúpẹ́ fọlọ́run o. alhamdulilayi. torí àwa náà máa ń fọ́lọ̀ yín ní online so ìgbà tó wá di pé bóyá ń gbà tá a gbọ́rọ̀ yẹn mo ti ń sọ fọ́kọ mi mo ní wá ó dà pé nǹkan kan ṣẹlẹ̀ mo ń rí àwọn update kan online o mo dẹ̀ rò pé bóyá rọ ni àbó òótọ́ ni dọ́kọ mi ṣàṣẹ lọ́wọ́ online yẹn ló wá ní àwòtọ́ mà ní mo ní tí ẹ mọ̀ pé ọ̀rọ̀ ti bọ̀bọ̀ tẹ̀ ń sọ lọ́wọ́ làwa ti ń fọ́lọ̀ bọ̀bọ̀ kan tó ìjìnlẹ̀ ọ̀rọ̀ ìbáà náà ṣe ń pe máa yẹn òun là ń fọ́lọ̀ tí ẹlẹ́ máa ṣe part 2 yes tí ẹlẹ́ máa ṣe kíní yẹn làwọn ń fọ́lọ̀ tí bá ṣe gbọ́ tí pé wọ́n mú yín yẹn ó máa dùn mí o but ṣé Islam náà dẹ̀ là ń ṣe yìí. Islam làwọn ń ṣe. because èmi lérò pé ẹni tá a jọ ń pera wa ní Islam àti ẹni tó ń ṣe Islam ó wá di pé à ń fi ọlọ́pàá gbéra wa tó ṣe pé kò tiẹ̀ wá ṣẹ̀ mí pé kéèyàn máa dáríjì èèyàn pẹ̀lú gòkè mo bú mi mo bú ẹ. mo bú ẹ ó ṣe wá di problem bẹ́ẹ̀ yẹn. àwọn dẹ̀ ń sùn pẹ̀lú ìyàwó àti àwọn ọmọ wọn nínú ilé wọ́n dẹ̀ fọ ọkàn wọn balẹ̀ wọ́n fi èèyàn kan sínú ibì kan tó fi tí wọ́n mọ̀ pé ẹnìyẹn ó ní ìyàwó ó ní ọmọ ńlé tó máa máa bẹ̀rẹ̀ pé where's my daddy where's my way ọkàn wọn dẹ̀ balẹ̀ tó yẹn ṣé Islam
àwọn ṣe mọ̀ pé àwọn tó ń jẹ́ kó máa bú Islam káàkiri lélẹ̀ pé Islam wàhálà wa ti pọ̀ jù àwọn arìnrìn wọn làwọn pípẹ́ yìí o because ìwọ bó ṣe lè wà nínú ayé yìí ó fi yàn kan sínú àhámọ́ ìwọ dẹ̀ ń sùn pẹ̀lú ìyàwó àti ọmọ ẹ nínú ilé ó dẹ̀ máa ní o kírun láàárọ̀ ó dẹ̀ lóun kí wákàtí 5 irú láìpẹ́ wo là ń live yẹn náà especially àwa Nàìjíríà Yorùbá people wọ́n ìta ń ṣe báyìí náà Islam jẹ́ káàkiri gbogbo ayé gbogbo èèyàn ń wòyàn bíi pé bóyá kí ló ń ṣẹlẹ̀ báyìí ọ̀rọ̀ yẹn ká mi lára gan ní àfáà tí ò kì í sọ̀rọ̀ tí ò lè wà lè sọ̀rọ̀ ẹnu wọn tán bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ mọ́ ní máa yìí máa kó ayé tó mo máa sọ fún kọ̀m̀píà báwo lèèyàn ṣe máa ń kó ayé tó báyìí tó tún nígbà tí ẹ sọ pé ẹ lọ bá bàbá kan pé kán bá yín yanjú ọ̀rọ̀ yẹn inú kàn bí ọkọ mi nínú ilé ń jọ yẹn ni pé wọn wo máa yí èèyàn tírètì yín bẹ́ẹ̀ yẹn tó wá lẹ́nu mú níyà nípò wá ti rí pé ẹni tó ń sọ̀rọ̀ yìí èèyàn náà lẹ́ni yìí látijọ́ ta ti ń fọ́lọ̀ yín ó ti pẹ́ ìgbọ́ta ti ń fọ́lọ̀ yín àlè máa wò wá sí yín everyday mo ti mọ̀ pé Ọlọ́run ọ̀tọ̀ Ọlọ́run máa kó yín yọ Ọlọ́run wọ lánú kan tẹ́ ẹ ní because àníyàn ti yín torí ẹ máa ń ṣe àdúrà pé ní kí Ọlọ́run fi àníyàn yín dá yín lẹ́jọ́ lórí ìsìláàmù yìí so ẹni tó bá rí yín gan tí wọn ò tí gbọ́ rẹ̀ mi wọ́n ti mọ̀ pé èèyàn Ọlọ́run ní wà láìta láìsàn bí láìláìsíra wà èèyàn Ọlọ́run ní Ọlọ́run tẹ̀ fi àníyàn yẹn lọ́wọ́ fi kó yín yọ lọ́wọ́ wọn gbogbo aburú tó bá kù lẹ́yìn wọ́n bá tún pèsè fèrò Ọlọ́run mọ̀ pé ilé lékè wọn ni because obìnrin dẹni tí mò ń sọ̀rọ̀ yìí because tí àtọ́ bá ń wà bẹ́ẹ̀ yẹn kódà especially tá a bá tiẹ̀ ti pera wa ní ẹlẹ́sìn Islam a ní peace la pe Islam náà peace la pe wọ́n ti tí ogun fi ń wà lọ́tún náà síbẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé tí wọ́n fẹ́ kí Islam mọ̀ wo àwọn èèyàn ṣe bí ìwà ni wọ́n náà fi pe àwọn èèyàn sínú Islam kí ló dé tẹ̀mí wọ́n le ẹni wọ́n ti le jù ẹni wọ́n ti kọ́ máa gbọ́ pé irú àwa tá à ń pè tá à ń sọ̀rọ̀ yìí ẹni wọ́n ti le jù àwa tá à mọ̀ Kùránì dájú gan ẹni wa ò le tó bẹ́ẹ̀ yẹn ó túbọ̀ gbé yín lékè yóò gbé àwọn ọmọ yín lékè inshallah bí kò sí láì Ọlọ́run á wà pẹ̀lú yín o. Hello, assalamu alaikum. Aleykum salaam wa rahmatullahi. Naam. Adúpẹ́ lórí Ọlọ́run sísọ alhamdulillah. Akí gbogbo àwọn ẹ̀ka kí a ṣàdúrà látòrí ẹ̀míà látàjí ní abúlé sínú àti gbogbo àwọn ẹ̀ka kí bẹ́ẹ̀ àtúwà dídú wọn àbọ̀rọ̀ rẹ̀ ń bíbà yìí àti gbogbo àwọn ẹ̀ka kí bẹ́ẹ̀ káàkiri. Ọlọ́run bá dúpẹ́ fún yín Ọlọ́run tó di ẹnì kan tó wá láti. Sáàsùn ó kìí fẹ́ sọ ni pé ṣé mo ti kọ àwọn kọ́mẹ̀tì yẹn lórí gbogbo àwọn tí mo sọ mo kàkà yẹn tí mo kàkà mo kọ́ kọ́mẹ̀tì yẹn lórí ọ̀rọ̀ kàkà mo kọ́ lórí ìkànnì mo kọ́ lórí ti bọ̀dá ìpò mo kọ́ lórí ayé rẹ̀ tó ṣe ìsìláì nígbà tó máa fi máa tó ní ọpọlọ dáadáa tó máa ń ṣe àyọkà yẹn. So ohun tí mo fẹ́ sọ fún yín sẹ́yìn kéde jẹ́ mùsùlùmí kò ní kẹ́yìn ọkọ̀ Ọlọ́run tó ẹ̀yin mùsùlùmí káwọn kẹfìrí bá ń bọ̀ wá kókò tí yẹn ilé ọba wọn jà wọ́n fẹ́ bá yín tẹ̀ bá yín Ọlọ́run wọn máa kẹfìrí bẹ́ẹ̀ wọ́n bá fẹ́ bá yín wọ́n bá fẹ́ bá yín ilé àwọn Ọlọ́run tó bá fẹ́ bá yín tó bá fẹ́ wọ́n fọwọ́ ra yín lórí ẹ̀yìn ẹ̀fọ́ àwọn tó bá fẹ́ bá yín ẹ̀yìn ẹ̀fọ́ wọn báyìí mí nìyà èmi ṣe ti sọ kí ní pẹ̀lú pé àwọn ọmọ rẹ̀ tó kẹ́ wọ́n sáré tó tẹ̀wọ́n jáde nígbà tó ti tẹ̀lé nípa tẹ̀lé ní fún wọn àwọn ọmọ ẹ̀ gbogbo àwọn ọmọ tó ti sọ̀rọ̀ yẹn sáàpùlẹ̀ wọn lè wá bẹ̀bẹ̀ àwọn tó ti sọ ẹwọ́n fún wọn tó wà fún ọ̀pá ọdún nígbà tí bẹ̀yẹ àwọn àríkí tó ti ṣẹyẹ yín àríkí tó ti bẹ̀yẹ ẹ jẹ́ káwọn náà wá bẹ̀bẹ̀ ẹ jẹ́ kí wọ́n gba lẹ́tà káàrí pé dáadáa gírígírí mú wà ní ẹ bá dá gbogbo gírígírí yẹn kó wọ́n jẹ́ torí gbogbo bó ṣe ń pààrọ̀ tó ṣe ń pààrọ̀ yẹn kò mọ̀ kó ṣe ọ̀dà ara rẹ̀ kò wà ní mọ́sùn kó tó ṣe yàn wá kù ẹ jẹ́ káwọn àwọn fídíò bá ti kù sẹ́yìn ṣe fà gbogbo àwọn tó bá sàkó wọn palẹ̀ ẹ̀dẹ̀ wọn palẹ̀ ká ó lẹ jí bàtà kó ó lẹ jí owó kó lọ gbogbo àárín ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ tó ẹ̀ẹ́dẹ́jọ́ tó ti lọ sí 50 lọ́rùn tiẹ̀ náà wọ́n tẹ̀ wọ́n lè ti kápẹ̀ yìí ọmọ yẹn tó àwọn 50 yẹn ọmọ yẹn ti kápẹ̀ wọ́n títí tí wọ́n ti gbé lọ́rùn kápẹ̀ ó tó wá ń kọ́ lẹ́gbẹ̀ẹ́ máa yẹ òkú tó wọ́n ṣe dáa ní sẹ́wọ́n báyé wá kọ́ ni gbogbo àwọn tó wà pẹ̀lú àwọn tó wọ́n lè sọ́tọ́ nípa wọ́n wọ́n tó lè nípa àtàwọn tó ní ilé tó bá wọ́n mọ̀ ẹgbọ́n tí àbọ̀ ìmọ̀ sọ́jì nípa lágbájá kéèyàn sọ̀rọ̀ bóyá ọmọ ọkùnrin lórí wọn wọ́n ti wọ́n fi máa yí èṣù ní ṣùgbọ́n báwọn láti sọ fún èṣù tí ò ní bá wájà tí ò ní gbé wọn wọ́n wá wo rẹ̀ wọ́n wà kéèrè tún gbàgbé kátó wọlé sí Ọlọ́run ti pàṣẹ Ọlọ́run ti yẹn gbọ́ àwọn fẹ́ mọ ìgbà ìgbà àwọn yẹn gbogbo àwọn ọmọ tó wọ́n tó kéde lórí kí tó kẹ́ máa ń pè ó bọ́ yìí tí wọ́n ti mọ̀ yín ní ẹ̀gbọ́n tó wà mọ́ yín lápá ìmọ̀ yín bàbá yìí abẹ́ wọn parí náà Ọlọ́run wà
àmì àmì ẹ fẹ́ ṣe báyìí lẹ́lẹ̀ ti ṣú ẹ já máa lọ ìjọ Tuesday òkè àwọn yàn lẹ ṣàríyàn rí. Salaam alaikum. Waalaikum salam warahmatullahi wabarakatuh. Tuesday last Tuesday. Naam. Salaam alaikum. Waalaikum salam warahmatullahi wabarakatuh. Okay. Sí, Islam yìí gbogbo ọ̀tá bó ṣe kọ́ pọ̀ tó ẹ máa borí wọn ni àgbà ọlọ́run ẹ máa borí ọ̀tá ni bó ti lè kọ́ gbogbo tó bó ṣe wọlé kọ́ dìtẹ̀ tó ẹ máa borí wọn ni àgbà ọlọ́run ní bójú tì èmi mọ̀ pé ẹni rẹ ní èmi ṣe ń fọ́lọ̀ yín bọ̀ mo ṣe kú lẹ́yìn kò sí ìgbà tó lè sọ nípa ìpè tó lè ṣe bàjẹ́ tó yíwọ ní padà lẹ́yìn rẹ̀ àgbà ọlọ́run ojú ìdílé ní tì gbogbo olùfẹ́ nǹkan tó ti fẹ́ yàn ọlọ́run ní yá kò ní yá ẹ̀ àgbà ọlọ́run àwọn tí wọ́n mọ̀ ní tẹ́lẹ̀ kó máa bẹ̀ sí ní mọ̀ ní sí ní ìyọ̀dáadáa láti ìrọ̀lá àgbà ọlọ́run. Àwọn àwọn àbúwátá ìlà àbílà. Ẹ wá ẹja máa lọ. Ẹ bá sẹ́ndì owó lọ́wọ́ kẹ́kẹ́ lọ sẹ́ndì owó. Ẹ sẹ́ndì owó. Torí ọ̀rọ̀ tó parí owó ni. Alima. Wọ́n yẹ kó sọ ọ́ lọ́wọ́ kẹ́tù ẹ̀ tí ì sálọ. Àti sálọ. Ẹ náà là ń dúró dé. Wọ́n gbúrò yín mẹ́ta láti lọ class call láti lọ sọ̀rọ̀. Ẹ ní wọ́n tí mo fílẹ̀ fún mi. Àmì ò tí gbọ́. Wọ́n ní kí n sọ̀rọ̀ mo dẹ̀ ń sunkún. Wọ́n ní kí n sọ̀rọ̀ báyìí mo dẹ̀ ń sunkún lórí voice message yẹn. Láti ìgbà tó wọ́n di ìṣẹ̀lẹ̀ báyìí mo ń sá fún topic yẹn lórí Facebook mi. Tí n bá rí mo máa sunkún ni. Tí n bá rí n bá rí tí táwọn ládìgbà bá tún gbé sí kínní. Táwọn Jòfàgbà Johnson bá ti gbé sí. Má ti lórúkọ yín bàbá rí kí ni mo kàn ń gbé kúrò ní ọlọ́run má bà wá mí jẹ. Kí ni gbogbo eléyìí? What kind of a beast is this? This is an animal, not a human being. It doesn't have any conscience at all. What kind of a being is this? Ọlọ́run jùlọ, Ọlọ́run tó ti ń jùlọ náà máa bá àtúbọ̀ jùlọ. Pẹ̀lú òun lọ́dọ̀ Ọlọ́run àtọ́ni. Ó yẹ kó yẹ ló wà glaring to everybody ibi tẹ́jọ́ yìí lọ. Ṣé ìkànnì bàbá kí wọ́n tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn again? Everybody pinpoint ibi tọ́rọ̀ lọ. Everybody tó ibi tọ́rọ̀ lọ. Why are you continuing trying to do? Kò máa sábà tí wàá fi máa kó máa ní pé kó máa lọ kó máa do kó máa dáwọ́ bò kọ́lẹ̀ kó máa dàbúlé kó máa dáwọ́ bò kọ́. Ìmọ̀lẹ̀ tó ń da olè tó kí yóò ṣe dáwọ́ bò. Wọ́n bàbá nìkan ti sọ̀rọ̀ ó fi pé ẹgbẹ́ lòun ò lè ṣe sọ́ọ̀rì fún yàn kò lè ṣe sọ́ọ̀rì fún ọlọ́run ọba. Wọ́n yà sẹ́ńtò ń dì pẹ̀lú yìí òun ti ṣe sọ́ọ̀rì fún ẹ rí lórí nǹkan tí ó ṣe. Let me rain ó dẹ̀ ṣe sọ́ọ̀rì fún ẹ tó tún ju ẹ lọ ìméjì ó ṣe ẹgbẹ́ ẹ ìméjì ó ju ẹ lọ. Wọ́n tún fa ọmọ tó ṣe gbogbo ẹ̀ tó kì í mọ́ dá má bínú. Wọ́n ní oṣù kí ní kankan pé kẹ́sí akájẹ́ ẹjẹ́ kìsìlẹ̀ Islam la fẹ́ propagate ọ̀rọ̀ náà la fẹ́ sọ fáwọn èèyàn kan gbọ́. Mo ṣe lè tàn ṣe ìlànà ọmọ bẹ̀. Ló ṣe gbà fún ẹ ó ju ẹ lọ ìméjì ó ṣe ẹgbẹ́ ẹ. Yàtí kan nínú wọn máa ṣòkòtò pé bí ó sì kàn kiri wọn máa tọ́rọ̀ kò sí wèrè kan wọn máa kó ní sí àwọn èèyàn. Alẹ́ ló ń dì sí ìgbà ó. Gbogbo kan tó ṣe yóò ẹ̀rọ òrèlè yóò ẹ̀rọ tó bá ṣe báyìí òrèlè yìí tó dáadáa. Wọ́n máa wà pẹ̀lú stars ẹ má wọ̀rí. Àwọn adá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́yìn rí tó ṣe kíní ilẹ̀ lẹ́yìn sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó wọ́n dákẹ́ àdúrà lórí ọ̀rọ̀ yìí. Tó láti bàtọ́ ẹ̀ kì í ṣe ẹ̀jẹ̀ kó dáwọ́ náà bí àwọn lẹ́gbọ̀dì wà. Ẹgbọ̀dì òsínmi tàjú èmi ìjẹ́kọ̀ọ́ lu wọn kò sí pé wọ́n sọ pé kò ní pé torí wọ́n máa ń sọ̀rọ̀ fẹ́sọ̀ fẹ́sọ̀ fẹ́ owó ju ìyàgò méjì lọ́wọ́. Wọ́n tí wọ́n bá ṣe ọ̀gbìn àgbà àárín ìgbà tó náà wà ló wà. A sọ àdákẹ́ àwo lórí tàjú lórí àdúrà fún yín. Torí pé ó ti wà pé everybody mú yín tán. You are a very plain human being. Ẹ ní ìkọ̀kọ̀ mú nínú gbá ọ̀gbẹ́ni. Let him gbẹjẹ́ kẹ́ni padà lẹ́yìn yín. Tí èèyàn tó ń ṣe nǹkan tó ń ṣe tí ò bá padà lẹ́yìn ìkẹlẹ́ àbúrò tó máa tó ń pọ̀ mọ́ lójoojúmọ́ tó ń pọ̀ mọ́ lójoojúmọ́ ìgbésí yìí ẹ̀yẹ kò ní lẹ́yìn òye òní dáko. Ẹni tó bá wọ́n ti lọ ọmọ ẹ̀tọ́ tó ń ṣe nǹkan tó ń ṣe yóò lẹ́yìn lé. Ṣùgbọ́n àwọn ọ̀kẹ́lẹ́ ọdún sájà wọn ti fún ọ̀sán náà. Aleykum salaam Mr. Bárakẹ́lá. Ẹ̀kọ́ mo gẹ́gẹ́ bí last caller tó sọ̀rọ̀ pé kọ́lá tó sọ̀rọ̀ táwọn ọmọ ara ń ṣàdúrà tó ìdílé ẹ̀ máa ń ní olóore pàtàkì olóore títí kò tó ọ̀nà àtọ̀nà ẹ̀ ẹ̀ mọ̀ yí pé ìgbọ́n àwọn àpá àti sọ pé àlọ́káyé olùbẹ̀rẹ̀ kiri wọ́n ṣáà lè ṣáà orí lórí máa wọ̀ lọ ọgbẹ́ tó bá ti sórí orí àná ṣé wọ́n ní àwọn àṣàrò bìṣàrì aburú náà máa lẹ̀ aláburú ẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀yìn ṣòkò láti fi lákàtú ìjẹ̀bẹ̀ lákàtú lóò ẹ̀ẹ́dì ẹni tẹ́ pé ó lákàtú pẹ̀lú rẹ̀
àbí o mi ò lákàntì ogun ní ìṣògùn rí. àkáǹtì alukurani lẹ́yìn ní kínní àkáǹtì alukurani lẹ́yìn lọkùnrin ṣe máa ń balẹ̀ lọkùnrin ṣe máa ń balẹ̀ wàláì làbí ẹ àwọn tó ní àkáǹtì ogun ọkàn wọn ò lè balẹ̀ aláburú ni wọn ọmọ àwọn kíni nígbà tó gbogbo ìjẹkújẹ tó ti jẹ náà tí kò bá wọn lókun wọn tó wọn ti jó gbogbo wọn ti jó ẹbọ wọn ti jó lóńgbò wọn ti jó ajá wọn ti jẹ gbogbo wọn ti jẹ wọn ti fi ṣe eré ẹ torí wọn ṣe pa ẹ wọn torí wọn pa ẹ wọn ti ṣe eré wọn ti ṣe eré wọn ti ṣe eré wọn ti ṣe eré wọn ẹrí kìí kápẹ́ tó wà lẹ́yìn èmi máa ṣàdúrà ẹrí kìí mo ti ṣe kọ́kọ́ ṣe nígbà tó ń gbé kéèsì yẹn lọ sí Àbújá wọn ní àlọ́kà àkẹ́yìnbá gbogbo ẹni tó bá lóun ó gbà kéèsì wọn ó dà kọ́ lóun máa mú ọkùnrin lẹ́yìn ọkùnrin máa mú ọgbọ́n rẹ̀ ṣé wá rí ti Madrasatu Wahbiyya yìí yà wọn kó ti àlẹ́jì pé èmi lèmi ni Madrasatu Wahbiyya ó ní àfáà ìgbọ́n ló ní ó ti àlẹ́ ó ní ọ̀kọ́lọmọ ló ní ó ní prince ló ní ó ti àlẹ́ ṣé wá rí iṣu tó wà lórí Madrasatu Wahbiyya yìí ó sáà gbọ́dọ̀ drop ẹ̀ o wọ́n gbọ́dọ̀ lọ fún trial o wọ́n gbọ́dọ̀ mú proof wa ṣé wá rí ìtẹ́rí àwọn lọ́ọ̀yà ẹ̀ ìtẹ́rí àwọn lọ́ọ̀yà ẹ̀ má dùn ìṣẹ́ tó ìyá sọ lẹ́yìn lórí ẹ̀. hello Agbájé. sọ́wọ́n ẹ̀kọ́ ọ̀sán. wàá sáńsọ̀ láì bóni. àdìgbò ẹ̀yin tẹ́ sọ́wọ́n kúkọ́ tó ẹ̀kẹ́ máa lọ sùn sí òkun ẹ máa lọ wá gbára lọ́pọ̀ ẹ̀ lọ́dọ̀ ọ̀dọ́ náà lẹ́yìn wá gbára àti yín sí. àbí o. ẹ tó ti lọ́pàá tó ti bọ́ àwọn ọmọdé àsùn tó ti pa gbogbo ẹ̀. ó ti ya wèrè kékeré. ọmọ òbòjú wọn ẹ̀kọ́ ọkọ̀ fi sáwọn òbòjú náà wọn àtúntò àjírí wọn láìpẹ́ láìpẹ́. àwọn ọmọ líle. wọn kì í ṣe mùsùlùmí. àwọn àkáǹtì òkun wọn dànù àwọn gbọ̀ngàn lọ́sọ̀rọ̀ àkáǹtì òkun wájú ọ̀dẹ́ pé ẹjọ́ bá kọ́ pàṣẹ wà lára báwo kan dáná yọ̀ọ́ ni ẹ̀rọ bá kọ́ dáná mọ̀ kí ni wọ́n dáná wọ́n yẹn. wọ́n yẹn ẹ̀rọ yẹn kọ́ wọ́n yẹn wọ́n lọ dọ̀gẹ́ bí wọ́n sọ́lé gbogbo ìlú ẹ̀ máa tó dọ́kọ́ wọ́n lọ dọ̀gẹ́ ní mọ́tò. ẹ wo ẹ má gbọ́dọ̀ wílẹ̀ ẹsẹ̀. ẹ̀rọ kan ní ma gbé nìyẹn o. hello. bẹ́ẹ̀ ni o. masha Allah alhamdulillah ọlọ́mọ kò yẹ ọlọ́mọ yìí wà láì láàzí nígbà tí mo kọ́kọ́ pọ́ kí nìyẹn wà láì ó ṣọ́ọ̀kì yẹn pọ̀tù mo kàn láti kékeré kan àníyàn yìí wà láì àníyàn yìí àníyàn lọ sí káàdì gbogbo mi gbogbo wá ṣẹlẹ̀ ọlọ́pàá stars nígbà tí wọ́n ti jẹ́ nìkan ti ṣàdúrà kan fún lórí fóònù ẹni tó bá sọ ní ọ̀sán àbùsẹ̀ yẹn kọ́ lọ́wọ́ tó bá sọ yẹn kọ́ láti àmì lọ́yẹ̀ àmì àjẹ́ ìwọ́n tí wọ́n bá wàhálà wà ọlọ́mọ kò yẹ stars ọlọ́mọ kò yẹ àwọn ẹ̀kọ́ náà ti mọ̀ pé apatapa nìyí kò sí forí tì ó yẹ kó láti jáwọ́ ó yẹ kó ti jáwọ́ yẹn wá léyàn wá ẹsẹ láìsẹ fìyàwó náà yóò wọ òkun tí bẹ̀rẹ̀ ń gbé mẹ́wàá wọn láyé láti ọmọ ọmọ ọgbẹ́ni ọ̀tá àti àfáàní ọmọ tánà àléyà ọmọ nàìjíríà náà àwọn ọmọdé wà ní bọ́ọ̀lù àwọn nàìjíríà náà àwọn ọmọdé wà ní ṣáà àtàlà àmọ́ ṣáà láwọn àlẹ́kọ̀ọ́. hello. ẹ̀rọ ìsáàtù àtìlọ́ àti bọ̀ ẹ̀yẹ̀bọ̀ ọmọdé ọlọ́run gbọ́ngbà tí mo rí kílẹ̀ lóyọ̀ náà ní tí ọkùnrin kan lọ ní pé ọlọ́run fi máa yí pamọ́ ni wàláì tẹ̀lé ẹni tó kọ́ lọ́rọ̀ lọ ní tiẹ̀ wọlé rárá nígbà mọ́kọ́ ọlọ́run fi máa yí pamọ́ ni because bíṣọ́ rẹ̀ kúmọ́ ní ẹni ìnáwó fẹ́ gbẹ̀yìn but ẹ ṣáà dúpẹ́ fọlọ́ ní ẹ̀ka kan ẹ̀sọ́ ni pé mo fẹ́ kí ọ̀gá of Salatu Alhaji in Hungary and everywhere kẹ́tí mo fẹ́ sọ ni pé láti ìlú lọ ọmọ kò sí kó lè máa sọ̀rọ̀ lódò sí àgbàdo ìmọ̀ ẹ má pọ̀ ṣe nǹkan tí ó bá lẹ́yìn àti bàbá yín olówó ẹ̀jẹ̀ kó wà láàrin ẹ má pọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ fún ọmọ lórí ọ̀la yín tó bá ṣe fún yín ẹ máa ẹni tó mọ̀ ẹ má pọ̀ lọ́wọ́ fún àwọn àfẹ́ mọ́ wọn máa fẹ́ 10 billion wà láti yẹ mílíọ̀nù nìyẹn ẹ má pe anything fún àwọn ọmọ àfẹ́ mọ́ lórí ìṣẹ́lẹ̀ program from today ìgbà kò sí bẹ́ẹ̀ tí máa sọ àdéhùn tẹ́lẹ̀ ọ̀dọ̀ bẹ́ẹ̀ yóò ní mọ́ tó ọ̀gá tí mo fẹ́ sọ nìyẹn ṣé ọ̀rọ̀ àgùnbẹ́ nìyẹn ó ti di wèrè láti mọ̀ wèrè ọ̀rọ̀ ẹ̀mí méjì nítorí nǹkan tó máa ń jọ because ẹni yìí kò ní gbà fún yín because ó bí pé ẹgbàjẹ lẹ́nu òun tó ẹ̀yin méjì ẹ má gbọ́ ẹgbẹ́ kò sọ̀rọ̀ ìsìlámù mọ́ ọ̀rọ̀ jami àti ìsúfù ni kò sí ìdúkọ̀ ìsìlámù ẹ̀jẹ̀ lọ yanjú ẹ̀ kí ìyàtọ̀ máa ń yanjú ẹ̀ àti ti bàbá bíyà àti ti azani àti ti lọ́yà àti ti captain ẹ bá fún àlọ́ déètì ẹ̀dẹ̀ bá ṣe máa ṣe máa wà kò tiẹ̀ lọ. Salaam alaikum. ẹ bá ń gbọ́ wèrè la fi ń wo wèrè la fi ń wèrè ẹ wọ ẹjẹ́ lọ sùn tó dé after 12 ẹ fọ́ sàkáǹtì yẹn torí tọ́lọ́hún torí iná wa ti pọ̀ gan sí o a máa ṣe kéèsì yẹn o a lọ fún trial a gbọ́dọ̀ mẹ́tò wà bíá page a gbọ́dọ̀ mọ̀
ẹ tó ní wàbíà page yẹn August wà behind it. nígbà mo wà ń bẹ̀ èyí náà imagine wà lọ́dọ̀ ọlọ́pàá mi ò ní fóònù lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ tún post pé àmì ni wàbí ẹni tó ń tẹ̀lé yìí tún post sí ó lè wà kó sódì kò lè ní fóònù lọ́wọ́ ṣé spirit yẹn lọ. aláìláìlọ́lá òdodo sì dé òkùnkùn párádà rìsálà àkìdé ohun tó gbé wa wá ohun tó gbé wa wá iṣẹ́ olúwa wá subhana rabbika alọ sí tẹ o ó dijọ́ Tuesday ọlá Sunday ẹni alọsókò afọ ní ọ̀dọ̀ Yamiyu sọdí keleto yàgbà mi lágo méjìlá tí ó lọ rẹ 12 o'clock.